ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ bá ti rí mi bí eléyìí bó ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjire bó ṣe ń lọ ní ilẹ̀ nàìjíríà òun ni mo mú wá fún yín pé kẹ́ ẹ tún jẹ́ kájọ wo bó ṣe ń ṣẹlẹ̀ o kẹ́yìn náà tún lè bá wa sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn yín láti pe àkíyèsí wọn sí pé bó ṣe ń lọ rèé o ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ kálẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà èmi ọmọ yín náà ni o Ajé Olókun ẹ̀yin ọba ẹ̀yin ọba mo gbọ́ pé wọ́n ní ẹ lọ ń ṣe oògùn ẹ ń gbé ẹbọ ẹ ń ṣètùtù pé kí rálì wa má bàa lè ṣẹlẹ̀ irọ́ ni wàláì kò jọ ẹ ń gbẹ́bọ ẹ̀yin ọba odindi ọba aládé ọba ilẹ̀ Yorùbá tí ẹ lè gbèjà wa ẹ lè gbèjà àwọn ọmọ tẹ́ jọba lé lórí o ẹ tún wá lọ ń gbẹ́bọ mo ń gbọ́ ni mi ìgbà o alẹ́ ìjì ni o wọ́n lẹ̀ ń gbẹ́bọ wọ́n lẹ̀ ń gbé tutù ẹ ń gbẹ́bọ ẹ ń gbé tutù ẹ ń ṣoògùn wípé kí rálì wa má lè ṣẹlẹ̀ ẹ̀rù ń bà yín ẹ̀yin ọba tó jẹ́ pé ẹ̀yin ló yẹ kẹ́ máa ṣe gbogbo ilé ìfún akẹgbà wá nínú oko ẹrú ẹ̀yin ló yẹ kẹ́ gbà wá sílẹ̀ lọ́wọ́ Fúlàní ajínigbé ajínipa tó ń fi màálù wọn tó fi ń jẹ oko wa tó ń fi màálù wọn tó fi ń jẹ oko wa. Abraham Shakira sis ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ṣe dáadáa lédè happy Sunday brother mi àwọn family nǹkan ṣe dáadáa lọ́wọ́ mo gbọ́ pọ́n náwọn ọba ni mo gbọ́ ni mi ò gbà o wọ́n náwọn ọba ń gbẹ́bọ wọ́n ń ṣoògùn wọ́n ń gbé tutù fún torí pé kírálì wa kó má bàa ṣẹlẹ̀ ẹ̀rù tí ń bà wọ́n ẹbọ tí wọ́n ò gbé torí Fúlàní kí Fúlàní má bàa pa wá ẹbọ tí wọ́n ò gbé kílẹ̀ Yorùbá lè dá ẹbọ tí wọ́n ò gbé káwọn ọmọ ìlú wọ́n lè ríṣẹ́ ẹbọ tí wọ́n ò gbé káwọn youth wa kọ́ má wà lórí polos kọ́ má wà lórí oògùn olóró kọ́ ríṣẹ́ ṣe kílù kó tò kílù rójú kílù tò ẹbọ tí wọn ò gbé ọwọ́ gbọ́ wípé a fẹ́ ṣe rálì ọ̀nà àwọn ọba ń gbẹ́bọ ń gbé tutù ẹjọ́ là ń bògùn rò oògùn tó gùn ní àbògùn ẹjọ́ là ń bògùn rò torí pé ẹ̀yin tẹ́fẹ́ ṣerú nǹkan báyìí náà kí lẹ fẹ́ sọ fún oògùn pé a ṣe tẹ́fẹ́ gbẹ́jọ ètùtù yín ò lè gba ẹbọ yín ò lè gba oògùn tẹ́ ń ṣe ò lè gba torí kàlẹ̀ ń ṣe fún wa kí lẹ fẹ́ sọ kí lẹ fẹ́ náà ṣe ipa fẹ́ gbára kó nínú oko ẹrú à ń ṣe ẹrú no ìran ọmọ aládé là wà à ń ṣe ẹrú bẹ́ẹ̀ ni òrìṣà bò lè gbè ní ṣe bí bó ṣe bá mi nì tẹ́ bá lè ṣe fún wa tẹ́ lè gbà wá kó nínú oko ẹrú torí ẹ̀yin gan lẹ̀ ń tà wá sí ẹ̀yin gan lẹ̀ ń tà wá sí oko ẹrú tẹ́ bá lè gbà wá kó nínú oko ẹrú ẹ ṣe jàre brother mi good morning brother mi Shakira sis ẹ káàárọ̀ àwọn family mi kọ́ tẹ́ bá lè gbà wá kó nínú oko ẹrú ta tó fẹ́ gbára wá kó nínú oko ẹrú tẹ́ tí wọ́n lọ ń gbẹ́bọ tẹ́ lọ ń gbé tutù nítorí títù àgbọ̀gbọ́n ni mi ò gbà kó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ìrọ́dẹ̀ lẹ́pa ogun yóò lè ṣiṣẹ́ ogun tẹ́ ẹ̀ ṣe fáwọn Fúlàní ogun tẹ́ ẹ̀ ṣe kílẹ̀ Yorùbá kó fi rójú kó fi ráyè àwa àṣìṣe pé ká mọ́ èmi tí wọ́n sọ fún yín pé a ní ẹmu àlá ń lọ báyìí Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ogun tẹ́ ẹ̀ ṣe pé kílẹ̀ ayé wa fi rójú kó fi ráyè ẹ wá ń ṣe ogun ní ìsìn wípé ká má lè kó jọ irọ́ ni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wò a gbọ́dọ̀ gbé ọ̀bọ wọ ìgbẹ́ ni ọlọ a gbọ́dọ̀ gbọ́ bọ̀wọ̀ gbẹ́ ni ọbọ tó gbé wa wọ gbẹ́ bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ gbọ́ bọ̀ máa ń gbọ́rọ̀ yẹn lẹ́nu màmí kọ́ lọ́ọ́ bá mi fọ̀rùn kẹ́kọ̀ọ́ tẹ́ sáfẹ́fẹ́ rẹ̀ kó bá ṣiṣẹ́ rẹ̀ a gbọ́dọ̀ gbọ́ bọ̀wọ̀ gbẹ́ kọ́bọ tó gbé wa wọ gbẹ́ kọ́bọ tó gbé wa wọ gbẹ́. To divide Nigeria is a tax that every one of us is a tax for every one of us anyway láti divide Nigeria tax ni fún gbogbo wa pátápátá gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá ni o kì í ṣe àwọn ọmọ àlè tó rà àwọn ọmọ àlè kan wà nínú wọn tẹ́ pé nínú wa tẹ́ pé wọ́n Nàìjíríà ni wọ́n o tẹ́ pé àwọn yẹn wọ́n ti kọ ìyà látòdì ọ̀run wà àwọn ọmọ ọkọ Yorùbá tó fẹ́ bọ́ kó nínú oko ẹrú yìí mo sọ o bẹ́ẹ̀ni it's a tax that we must be done to divide Nigeria bẹ́ẹ̀ni agbọ́dọ̀ dúró tán ni pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ olú àfọ́fọ́ kan jà là ń dà ọ̀rọ̀ tó wà lẹ́yìn orí ẹ̀mú àlá lọ bẹ́ẹ̀ni torí àwọn báyìí ti bẹ̀rẹ̀ àwọn báyìí náà lọ ń lò fún wa tó fi ń pa kádàrá àwọn èèyàn dà àwọn náà ni wọ́n tó fẹ́ máa lò báyìí nìsín tó fẹ́ pé wọ́n ń gbẹ́bọ wọ́n ń gbé ṣàngó wọ́n ń gbé gbogbo ẹ̀ pé ká má lè ṣe rálì ẹ̀rù tí ń bà mo sọ bẹ́ẹ̀ pẹ̀lú mi àyàgbẹ̀ sára ní politician ọdún ẹlẹ́dàá gbọ́ Ọlọ́run ẹlòmíì máa yàgbẹ̀ sára torí ẹ ti sún wa kò gírí ẹ̀yin lẹ kọ́ wa ẹ ti kọ́ wa lóru ẹ̀yin lẹ sún wa kò gírí gbogbo ń ta bá ṣe báyìí ẹ̀yin lẹ kọ́ wa kí ló dé
a fẹ́ gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn sẹ́rí ọwọ́ amúnisìn ní Nàìjíríà wà o ẹ má jẹ́ sọ Nàìjíríà ọwọ́ amúnisìn ok ẹ jẹ́ kó gbọ́ àpapọ̀ náà ọwọ́ amúnisìn ní Nàìjíríà wà o ó dìgbà tá a bá gbára wa lọ́wọ́ amúnisìn abẹ́lé tí ń ṣe àwọn politician wa bọ́dà mi ẹ káàbọ̀ mo tún kí yín náà yìí ó ga ẹ ṣé gan ẹ ṣé ó dìgbà tá a bá gbára wa lọ́wọ́ amúnisìn abẹ́lé tí ń ṣe àwọn politician wa àwọn ọba àtàwọn àgbààgbà ilẹ̀ wa ní Nàìjíríà ní ìfẹ́ máa dárúkọ Nàìjíríà tó ní ìṣọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá ní mí báyìí Ọlọ́run pọ̀ a sì wá kó Nàìjíríà papọ̀ náà nítorí àti kó nínú Nàìjíríà à ń ṣàwọn onítìrì tó ń tanra wọn fáwọn tí kò nínú Nàìjíríà fáwọn tí gbalẹ̀ Yorùbá ọ̀rọ̀ so mi ò lè tanra mi a sì wà nínú Nàìjíríà bọ̀ láìpẹ́ láì jìnnà yìí lágbára Ọlọ́run a máa kó nínú Nàìjíríà so àwọn ọ̀kọ̀ọ̀kan náà tẹ́ pé mo sì máa kó wa papọ̀ náà ni ó dìgbà tá a bá gbára lọ́wọ́ àwọn amúnisìn abẹ́lé tí ń ṣe àwọn politician wa àwọn ọba wa àtàwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tí ń ṣe púpọ̀ àwọn àgbààgbà kan náà wà tó jẹ́ pé wọn ò ní choice ni o àwọn náà fẹ́ ká kúrò ní o ṣùgbọ́n àwọn àgbààgbà bí àwọn Afẹ́nifẹ́ bí tán pera wọn láfẹ́nifẹ́re àwọn Afẹ́nifẹ́ oúnjẹ àwọn Afẹ́nifẹ́ dọ́là bẹ́ẹ̀ ni àwọn yẹn pẹ̀lú àwọn YC Yorùbá Council of Elders wọ́n pọ̀ gan àwọn àgbààgbà tó jọ ìmọ̀ politics yẹn bẹ́ẹ̀ ni ó dìgbà tá a bá gbára lọ́wọ́ wọn a tó lè gbára wa lọ́wọ́ àwọn amúnisìn tá a ti ń ṣàwọn West bẹ́ẹ̀ ni brother mi kò ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ́dẹ́ àti ìrètí rẹ ò káàbọ̀ ṣé dáadáa lẹ́dẹ́ brother mi kò mọ́ọ̀mí rẹ ń kọ́ mọ́ọ̀mí rẹ alájà ẹ bá mi kí wọn o ẹ bá mi sọ fún wọn pé mo ti ṣọmọlúàbí o mi ì ṣépè wọn o mi ì ṣépè mọ́ ẹ bèrè lọ́wọ́ gbogbo àwọn tó wà lórí àwọn fáǹsì mi tó ń wò mí báyìí nísìnyí mi ì ṣépè mọ́ mo ti ṣọmọlúàbí mi ì ṣépè mọ́ mo ti ṣe dáadáa ẹ bá mi kí wọn pé wọ́n ń ṣe gan o mi ò ṣépè mi ì ní ṣépè fáwọn olórí burúkú àṣìṣe má ṣàǹfààní àwọn politician yẹn mi ì ní ṣépè fún wọn ọmọ dáadáa ni mí ní ṣépè ẹ ṣé gan ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń sọ lọ ó dìgbà tá a bá gbára lọ́wọ́ àwọn amúnisìn abẹ́lé tí ń ṣe àwọn politician àwọn ọba àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá àwọn politician wa bẹ́ẹ̀ ni a tó lè gbára lọ́wọ́ àwọn amúnisìn tá a tó ń ṣe West bẹ́ẹ̀ ni àwọn West bí lórí burúkú ni wọ́n àwọn amúnisìn abẹ́lé tó rọ̀ àwọn amúnisìn abẹ́lé àwọn yẹn ló gbàbọ̀dé fún wa o àwọn yẹn ló gbàbọ̀dé fún wa lọ́dọ̀ amúnisìn ta o ọdún ẹlẹ́dàá gbọ́ bẹ́ẹ̀ ni tábàlẹ̀ sì ń ṣe ọmọlúàbí fáwọn amúnisìn abẹ́lé yẹn wàláì a lè gbára lọ́wọ́ àwọn amúnisìn ta Ọlọ́run ó ní téèyàn bá fi kàdán mọ̀ yáyàn ṣé kà ló ń pè èmi ò mọ̀ ẹni ìwé ṣàtìmọ̀ kan tó fẹ́ sọ téèyàn bá gbọ́mọ̀ yáyàn lójú téèyàn bá gbọ́mọ̀ yáyàn lójú ọmọ bàbá ò lè ríyàn sá o àbí téèyàn bá gbọ́mọ̀ yáyàn èyí tó bá jẹ́ ọmọ bàbá ò lè ríyàn sá o bẹ́ẹ̀ ni tá a bá ṣe kinní yẹn ká gbójú wa fẹ́kùn ká gbàtẹ̀kùn dání fáwọn amúnisìn abẹ́ eléyìí àwọn amúnisìn tá ò lè rí wa kó sá fún wa o ìbẹ̀dà là ń lọ báyìí nísìnyí orí ẹ̀mú àlá ń lọ torí àwọn politician yìí àwọn àgbààgbà yìí tó pera wọn lágbàlagbà ilẹ̀ Yorùbá yìí àwọn eléyìí àwọn atókù má pa àmọ̀ náà rúmárì mọ́ọ̀mí rẹ ti ní ká má ṣe pé mọ́ọ̀mí rẹ kó ìkí alájà ti ní ká má ṣe pé ẹ jọ̀ọ́ ẹ máa rán mi létí tí má ti má ṣe pé ẹ jọ̀ọ́ ẹ bá búra mi ṣàkóso ẹ bá mi gbá screen yẹn ẹ má ṣe kókó kí má ṣe pé ẹ bá ti ń sọ bẹ́ẹ̀ ni ẹ bá ti ń sọ bẹ́ẹ̀ mi ní ṣe pé mọ́ a máa rántí pé èpè tó lè pè yẹn ẹni èpè ni wọn ò lè ṣe kó má gbé èpè wọn ò lè ṣe kó má hùwà ìpẹ́ ní èpè ni wọn mo ń try náà ní pé kí n má ṣe Ọlọ́run mi iṣẹ́ tó máa ń ṣe pé ọmọ dáadáa ni mi ọmọlúwàbí ni mi Ọlọ́run ọmọ tó bí lére ni mi ṣùgbọ́n nǹkan tó máa ń ṣe máa ń bí mi nínú ni nígbà tí mọ́ mi rẹ̀ dẹ̀ ti sọ pé ká má ṣe pé mo báyìí nísìnyí mo ti ń try láti má ṣe so rúra mi Ṣakiru ẹ̀yin ni mo fi ṣe PA mi personal manager ẹ̀yin manager mi ẹ máa control mi báyìí nísìnyí pé pápápápá má ṣe pé mo pápápápá ẹ máa rán mi létí so that má ṣe pé mo fẹ́ ṣọmọlúwàbí bẹ́ẹ̀ ni so ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ń ká máa ṣe nìyẹn o Ọlọ́run torí pé ṣe rí àwọn amúnisìn abẹ́ ilé tó wáyé kó wà lẹ́yìn wa ni wípé kí àwọn amúnisìn ta kọ́ máa lè rí wa múlẹ́rú Ọlọ́run máa yíṣì fún wa ni adùn ṣe bí ń tọ́lọ́run náwó sí aṣòro ṣe bí ń tọ́lọ́run náwó sí ṣùgbọ́n àwọn amúnisìn wọ́n ní bí kú lé òpa ni torí ò lè pààyàn ikú ilé ìlú yẹ ká kọ́ fèsì wọn náà ká tó lè fèsì títà Ọlọ́run ẹ̀kúlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé àwọn amúnisìn ta yìí àwọn amúnisìn lẹ́yìn àwọn ni wọ́n jẹ́ ká lọ Ọlọ́run àwọn ni wọ́n jẹ́ ká lọ kékeré ti ta kékeré táwọn ti ta so ẹ jẹ́ ká gbé ọmọlúwàbí sẹ́gbẹ́ kan ẹ ká gbé ọmọlúwàbí sẹ́gbẹ́ kan lọ́ọ́ ibi tá à ń lọ lórí ẹ̀mú àtà ń lọ yìí àfẹ́ lọ sórí ẹ̀mú àánú ọmọ jẹ́jẹ́ ni ọmọlúwàbí ni wá bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ́ wa nìyẹn ọmọ Yorùbá ọmọ jẹ́jẹ́ ni wá ṣùgbọ́n nígbà míì kì í ṣe gbogbo nǹkan ni sùúrù máa ń tún ṣe bẹ́ẹ̀ ni àbí mo parọ́ kì í ṣe gbogbo nǹkan ni sùúrù máa ń tún ṣe nígbà míì kì í ṣe gbogbo nǹkan ni ìjà máa ń bàjẹ́ nígbà míì báyìí tí ẹ bá sọ pé ẹ ṣe sùúrù nǹkan òun máa bàjẹ́ ni Ọlọ́run
ṣùgbọ́n nígbà míì tí ẹ bá rí pé kíní yìí o àti kẹ́ gbowó kẹ́ ṣe kíní kan kíní yẹn máa dáa ni a máa padà wá àgbà sí pé ọlọ́run ló ní kó yarí ọlọ́run ló ní kẹ́ dára yín lẹ̀ ọlọ́run ló ní kíní kan so kì í ṣe gbogbo nǹkan o ọmọlúwàbí wa ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan ni o ká gbójú wa fẹ́kùn bí tá à ń lọ yìí ká gbàtẹ́kùn dání ni o àwọn bàbá yìí náà ò dá wọn dá o wọn ò nífẹ̀ẹ́ wa o wọn ò nífẹ̀ẹ́ wa o bẹ́ẹ̀ ni àwọn bàbá yìí ò nífẹ̀ẹ́ wa wọn ò dá o àwọn ọba ò dá wọn ò nífẹ̀ẹ́ wa ìjòyè ò dá wọn ò nífẹ̀ẹ́ wa pọlitíṣà ò dá wọn ò nífẹ̀ẹ́ wa àwọn àgbàyà tó pera wọn lágbàgbà wọn ò dá wọn ò nífẹ̀ẹ́ wa wọn ò nífẹ̀ẹ́ wa o torí pé tó bá nífẹ̀ẹ́ wa ni àwọn Fúlàní á máa pa wá à fẹ́ retaliate wọ́n á dẹ̀ máa sọ pé kọ́ máa mú wa àwọn ọmọ òde nídìí wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ nígbà tó yẹ pé wọ́n pa ọba náà kò sí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni so a gbọ́dọ̀ gbára wa lọ́wọ́ tí Yusuf yín. Oòduà gbè wá o ẹ̀yin ọmọ aládé bó ti wù kó rí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. so a gbọ́dọ̀ gbára lọ́wọ́ amúnisìn inú ilé kí a tó lè gbára lọ́wọ́ amúnisìn so ibi tọ́lọ̀ ń lọ nìyẹn o ṣẹ̀dẹ̀ rí àwọn òyìnbó yìí o àwọn òyìnbó yìí ò dẹ̀ nífẹ̀ẹ́ ká kó olùpẹ̀ Ọlọ́run wọn nífẹ̀ẹ́ ká kó olùpẹ̀ ṣùgbọ́n àwa là nígbà bẹ́ẹ̀ ni àwa là nígbà torí ẹ̀wọ̀n 80% gbogbo nǹkan tó fi ṣe ọrọ̀ ajé ṣe mọ̀ pọ́dọ̀ wa ló ti mú ọ̀dọ̀ wa ni o ọ̀dọ̀ wa ló ti mú ọ̀fẹ́ dẹ̀ ni ẹ̀yẹn wo Burkina Faso ní ìsìn nígbà tí Burkina Faso tó yọwọ́ Macron tó yọwọ́ ẹ̀ láwo tó lé Macron dànù ara ń ta Macron báyìí ní ìsìn ni òun nìyẹn ṣé ká sọ pé bóyá wọn ò rí nǹkan jẹ níbẹ̀ ni ní Burkina Faso wọn ò rí nǹkan kan jẹ níbẹ̀ ni èwo ni pé mi ò bẹ ẹ kó lórí ilẹ̀ mi ó ṣe wá dọ̀ràn tẹ wá rán aya assassins tẹ fẹ́ pa kí ló dé ó ṣe dọ̀ràn bẹ́ẹ̀ ni nǹkan tó ń rí jẹ ni so wọn ò ní nǹkan kan West yóò ní nǹkan kan gbogbo ọrọ̀ ajé gbogbo ọkọ tó fi ń ṣọrọ̀ ajé 80% Áfíríkà ló ti mú so a gbọ́dọ̀ ta kan ni o bàbá wa Awólọ́wọ̀ dẹ̀ ti sọ pé àwa fúnra la máa gbára wa sílẹ̀ bàbá yẹn ti rí i wọ́n ní ohun tágbàlagbà rí tó fi ń ṣe kinní kan tọmọ ìkéré bá gòkè kò lè rí mi ìmọ̀wé yẹn pa mọ̀ máa ń fẹ́ pa náà ni ọ̀túnlẹ̀ wa máa ń bọ́ sílẹ̀ kọ̀ọ̀kan náà ṣá ó máa ń bọ́ sí so bàbá Awólọ́wọ̀ ti rí i wọ́n ti rí wípé àwọn 99.9 kìnìún táwọn bá tó yìí àwọn Fúlàní tó bá tó gbà yẹn àwọn ọmọ Yíbò gbogbo yẹn pé táwọn bá ní káwọn jájà yìí ọ̀tá pọ̀ dé ní mi lọ àwọn ọ̀tá inú ilé gan pàápàá tó ní wọn ká tó jẹ́ fáwọn ọmọ Yorùbá kọ́ máa pa wọn kọ́ máa tètè pa wọn bí àwọn tiẹ̀ nífẹ̀ẹ́ tó ìgbà tó fi kú yẹn gan pàápàá lọ́sẹ̀ wò pé ókè ẹ jẹ́ fi sílẹ̀ fún wọn fáwọn àwọn ọmọ Yorùbá ló máa gbára wọn sílẹ̀ fún ara wọn lásìkò bá tó bá dójú ṣùṣù wàhálà pé tó bá yá àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ àgbà bí òṣèlú òwúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ ọjọ́ alẹ́ yẹn lélẹ́yìí after 100 years 140 years 2014, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 11 years ti gorí ẹ̀ 25, 12 years ti gorí ẹ̀. ọlọ́rọ̀ àgbà bí òṣèlú òwúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ ọ̀rọ̀ àgbà tí bàbá Awólọ́wọ̀ sọ ló fẹ́ ṣe báyìí nísìnyí Ọlọ́run á dẹ̀ tì wá lẹ́yìn ọlá àti tóbi Ọlọ́run ọlọ́run àtúwàfọlá Ọlọ́run àti fìbẹ Ọlọ́run náà ó máa tì wá lẹ́yìn lágbára Ọlọ́run àjàyè la máa jà àjàyè ṣẹ́gun la máa jà a máa gbára wa sílẹ̀ bàbá Awólọ́wọ̀ náà ti sọ bẹ́ẹ̀ ó ní tó bá tásìkò yìí fún ara ilẹ̀ máa gbára wa sílẹ̀ òun náà lélẹ̀ yìí o àsìkò yẹn ló wá dé báyìí nísìnyí alẹ́ àná mo ṣe sọ fún èèyàn kan tètè anyway èrò pé èèyàn kan mo pe bọ́ra mi Ṣakiru lálẹ́ àná ni mo lè ń bá wọn sọ̀rọ̀ mo ní àwọn náà lórí screen yẹn lè máa jẹ́rìí sí mo kàn sí ẹ̀rọ náà ni fọ́rọ̀ ilẹ̀ Yorùbá ṣe lọ mo sọ pé mo ní wà láìtàláì mo ní Ọlọ́run mo ní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run kàn dídì fún wa ní ṣe Sunday Adéyẹmọ owó ṣáájú mo sọ bẹ́ẹ̀ fún mi bọ́ra mi Ṣakiru ṣọ́rọ́ ni mo pa ọ ní òdodo ọ̀rọ̀ wà láì ní mo pè wọ́n lálẹ́ àná mo kàn róróró náà ni mo ní wọn ṣàbíkú mo ní ẹ̀mọ̀ pé mo kàn rò kọ̀ọ̀kan báyìí nísìnyí mo ní Ọlọ́run tóbi lọ́ba o mo ní Ọlọ́run dìdí ní ọwọ́ mo ní àdúnṣe bí Ọlọ́run náwó sí ni mo ní Ọlọ́run dìdí náwó sí lílọ́wọ́ ayé ni o mo ní torí pé Ọlọ́run kàn mọ́mọ́ gbèsè Sunday Adéyẹmọ owó ṣá mo ní Ọlọ́run kàn mọ́mọ́ gbèsè sílẹ̀ fún wa ni mo ní bílọ́níà ni máa yín náà mo ní wọn ò dẹ̀ kí ẹ̀ mo ní wọ́n sì ń ṣe lógo ibàkí náà ni mo ní wọ́n fi lé sílẹ̀ wọ́n fọ̀nà sílẹ̀ wọ́n fi gbogbo kan sílẹ̀ wọ́n sì gbogbo kan pátápátá wọn ò jẹ́ kọ́ rí lédè mo ní pẹ̀lú ọ̀nà ó sì ń ṣe lógo ibàkí ni mo ní àìmọye ẹlòmíràn ẹ̀kọ́ ti máa ṣerú nǹkan báyìí fún tó ti fowó lọ́wọ́ tó ti máa gbàgbé wọ́n gbọ́ bó ṣe gbé ìjàmbá tó ti máa gbàgbé mo ní ó sì ń ṣe lógo ibàkí ni mo ní máa ń ṣe dúró tó ti wà mo ní ìfàtà àdúnṣe bí Ọlọ́run lọ́wọ́ sí lílọ́wọ́ ayé ni o mo ní Ọlọ́run lọ́wọ́ sí lílọ́wọ́ ayé mo ní Ọlọ́run tó wá kó sí bàbá Professor Banji Akíntóyè nínú mo ní bàbá àgbàlagbà at that age mo ní ṣe lé ní bàbá fẹ́ kọ́ ni mo ní bẹ́ẹ̀ ni ẹ̀sán tó ṣe yẹ́sì náà bí mo yín sọ fún wọn lánàá lélẹ́yìí o Ọlọ́run bí mo yín sọ fún wọn lánàá lélẹ́yìí mo ní ṣe lé ní bàbá fẹ́ kọ́ ni àbí mọ́tò ni bàbá fẹ́ rà àbí mo ní kí ni bàbá fẹ́ ṣe at this age
tẹ́ pé bàbá yẹn tún máa sọ pé sẹ́ẹ̀ á ní mo fẹ́ gba ìran mi kúrò nínú oko ẹrú, mo fẹ́ gba ìran mi kúrò nínú, mo fẹ́ lọ jíṣẹ́ tí òkú bá ń wẹ̀yìn àbí tó kù bá ríra wọn wípé mo fẹ́ lọ jíṣẹ́ fún Awólọ́wọ̀ wípé iṣẹ́ tó bẹ̀rẹ̀ mo parí ẹ̀ o. Mo ní Ọlọ́run, mo ní Ọlọ́run tóbi lọ́ba. Mo ní ẹ wá wò, mo ní a ní àwọn àgbàlagbà ní Nàìjíríà yẹn tó yẹ ká nídìí ẹ̀ Yorùbá yẹn tó yẹ kó dúró tì wá ọ̀ràn wà. Wọ́n rán wà, mo ní a ní àwọn olówó tó yẹ pé ó yẹ kó ta tán pé a ní ta òkè àwọn ní owó lọ́wọ́ báyìí nísìnyí. Kí ni ẹ̀yìn àwọn ọmọ àwọn táwọn bá lọ tán pẹ̀lú owó táwọn máa fi sílẹ̀, báwo ló ṣe fẹ́ rí pẹ̀lú àwọn Fúlàní? Mo ní ẹ kó dúró tì wá, mo ní wọn ò dúró tì wá. Mo ní bámúbámú ni mo yó lọ ṣe àpé ẹ̀wọ̀n ọmọ pé bí ń pọ ọmọ ẹnìkan kan, mo ní wọn ọ̀rọ̀ mọ́. Mo ní ìjàgbara yìí, mo ní ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn ni o, Ọlọ́run, mo ní ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn ni. Wàláhì mi gan tó bá ṣe pé mi kò lè máa sọ̀rọ̀ lórí mídíà pé mo lè máa sọ̀rọ̀ báyìí, mo máa ń tijú gan, èèyàn tó máa ń tijú ni mí, wàláhì èèyàn tó máa ń tijú ni mí. Mo quiet gan, mo quiet, mo gentle, but wọ́n ní but nínú náà bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mo quiet naturally, mo quiet tó gentle ni mí, bí o mọ̀ pé mo lè face crowd by honestly, wàláhì tàláhì fún mi láti sáwà. But kí ni yẹn kò máa ń push mi ni, ó kò máa ń push mi ni pé kí ló dé tó ṣe ń fìyà jẹrọ mi báyìí, kí ló dé ń fìyà jẹrọ mi báyìí, ìjọ ti máa jáde báyìí, mi ò sọ fẹ́ anybody, mi ò sí mo kàn wọ́n pé yes, mo tiẹ̀ ti náà fóònù lọ́wọ́, mo ti ní gbogbo nǹkan pé kí ni ok irọ́ ó dà pé Yorùbá rally tó ń pariwo yìí pé ó ti quiet pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ pariwo rally mọ́ pé kí ni yẹn kò push mi jáde ni, mi ò jáde pé bóyá recognition pé bóyá káwọn èèyàn mọ̀ mi káwọn kéèké tèmi fàájì lèmi kébì ṣe fàájì kí n jẹun kí n jó ní ìwà pé yẹn but mo kàn wọ́n pé ok mi ìmọ̀ ẹ̀mí gbó fúnra mi mi ìmọ̀ ọkọ tó tì mí jáde mo kàn ṣàkóso pé jẹ́ kí n máa bóyá I don't know ṣáájú ọkàn jáde so bí ẹ mọ̀ pé bó ṣe máa ṣe Professor Banji Akíntóyè náà nìyẹn pé irọ́ àgbà ti dé jẹ́ kí n gba àwọn ọmọdé ìkó nínú oko ẹrú kí n tó lọ bó dẹ̀ ṣe máa wà lọ́kàn sí Sunday Igboho náà nìyẹn Ọlọ́run ṣé níjà agbára yìí ẹni tó bá sọ pé òun ìjà agbára yìí pé èrò jẹ́ kóun náà máa ṣe kíní owó lòun bá wá síbẹ̀ lọ wàláhì kò lè rí nǹkan kan mú lọ Ọlọ́run tó bá rò pé torí owó lòun ṣe ń ṣe ìjà agbára tí ò bá ṣe tọkàntọkàn bẹ́ẹ̀ ló dẹ̀ máa yètè sóní tàn tí ò bá rówó mọ́ ṣùgbọ́n àwọn tó bá ṣe tọkàntọkàn kó bá tiẹ̀ rówó bẹ̀ gan inú ẹ̀ máa dùn ní wípé yes òun Ọlọ́run ló fi sí ọlọ́kan ṣàkí má kúrò lọ́wọ́ mátà Ọlọ́run ló fi ẹ̀wọ̀n Mr. Koiki bíra mi Koiki náà oh my God mo ti fẹ́ jáde ti pẹ̀ mo jẹ́ dúdú máa ń tì ní tí bíra mi Koiki tó bá nǹkan tí mo máa ń láìkì jù nínú ọ̀rọ̀ bíra mi Koiki ìgbà mi báyìí tó bá ń bínú yẹn tí bíra mi Koiki bá ń bínú tó bá ń ṣe báyìí tó bá ń ṣe kí ni inú mi máa dùn inú tèmi náà máa dùn egungun mi máa dìde inú mi máa dùn Ọlọ́run ẹlẹ́dàá nígbà tí mo máa láìkì èèyàn bold máa láìkì èèyàn nọ́ọ̀tì gan èèyàn nọ́ọ̀tì kó bold sórí right ẹ ni o kó mọ nǹkan tó ń ṣe pẹ̀lú ẹ ni o tó ìjà agbára yìí ẹyẹ ọkàn ló ti ń wá ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run sọ pé àsìkò ti tó náà lélẹ̀ àsìkò ti tó a máa lọ wàláhì a máa lọ wàláhì tàláhì sọ́bí láì láti láwà Ọlọ́run sọ pé àsìkò ti tó a máa lọ bẹ́ẹ̀ ni tó gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ àwọn òyìnbó yìí gbogbo ọrọ̀ ajé wọn kí ló ní inú ìlú tí mo wà yìí lóòótọ́ wọ́n ń ṣe dáadáa fún wa o kí ló ní nínú ìlú yìí wọn ò ní kí ló ní nǹkan tán tá a bá ní 100 nínú ìlú yìí wọn ò ní 5 ó gẹ́gẹ́ wá tún sọ fún wọn ní 10 nínú wọn ní 10 kí ló ní ìlú wọn dẹ̀ ń da iná ò lọ rí 24/7 iná wà ní títì gbà ìjọ kan máa tiẹ̀ jáde máa ṣe ṣáìsì máa jáde máa fi ìdúró títí wá ṣe wá bó ṣe every 6 months lọ tún títì ṣe ẹ kọjá ń bò mí báyìí máa wò pé ó tún ti ń tún bí báyìí ṣe ni kò sí nǹkan tó ṣe bí báyìí ọ̀nà ìlú mi lábẹ́kúta especially níbi ọ̀nà Ṣàngó mọ́ Owódé yẹn mọ́ Ifọ̀ mọ́ Ìyànàlógo ó bad wà láìta ló bad tó lóyún oṣù mẹ́ta bá lọ síbẹ̀ yẹn máa jábọ̀ ni so títí bí báyìí gbogbo ẹ̀ máa dùn pé kí ló tún ṣe ń bí báyìí torí Ọlọ́run kí ló tún ṣe ń bẹ̀ pé torí Ọlọ́run ìlú nìyẹn ẹ ti ẹ̀ dúró náà ṣẹ́yìn bàbá yìí tó fẹ́ kí ẹ tó fẹ́ ká máa dìbò ọdún mẹ́rin ẹ̀yìn bàbá yìí because mo kàn tiẹ̀ máa ń rò náà ní wípé kí ló táwọn bàbá yìí ò ṣe nífẹ̀ẹ́ wa kí ló tó ṣe náà ní wa ẹ̀yin bàbá yìí tẹ́ bá máa jèrè ìka yín gbogbo ìka tẹ́ ẹ̀ ń ṣe fún wa yìí ìjọ tí ẹ̀sùn ẹ̀ bá máa dé fún yín tẹ́ ẹ bá máa jèrè ẹ̀ báyìí ẹ tọwọ́ bọ ojú ẹ̀ ní romi lójú wàláì ẹ tún jọ bí Táíwò ẹ ṣé o ẹ ṣé ẹ kú dìde búrọ́dà mi Kóìkì ẹ ṣé mo dúpẹ́ àbúrò mi Shakira 6 ẹ ṣé gan ẹ kú dìde ẹ ṣé gan 2027 is on Yoruba Nation. It's on Yoruba Nation. Mo tún lo glasses mi tún ríran torí Ọlọ́run ẹ kọ́ máa lọ ṣe glasses mi ò ríran dáadáa ẹ má jẹun fọ mi ì ríran dáadáa mi ní parọ́ ẹ kọ́ máa lọ ṣe mi ì ríran mo fẹ́ kà mi ì ríran dáadáa and we will ẹ má bínú mi ì ríran dáadáa mo kí gbogbo Yorùbá jákèjádò àgbálá ayé
ẹ̀yin ènìyàn mi mo mà kí yín o a kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé. ẹ̀yin olólùfẹ́ mi. bẹ́ẹ̀ni ẹ tiẹ̀ dúró náà yìí bàbá yìí ṣé fẹ́ ká máa tún lọ dìbò ọdún mẹ́rin ni ṣé fẹ́ ká lọ dìbò ọdún mẹ́rin fún àwọn pọlitíṣà yìí ni onírọ́ ni yín o onírọ́ ni yín o ẹ fẹ́ kí ayé yín máa padà sẹ́yìn bí máṣínì aláfọwọ́ yìí irú àwa ti já àti gbọ̀n wàláhì ẹ ti kọ́ alóró àti gbọ̀n a lè dìbò ọdún mẹ́rin mọ́ olówó ẹlẹ́dàá ń gbọ́ Yorùbá nation no going back no retreat no surrender ni bẹ́ẹ̀ ni ní ìmọ̀gbà tó bá jẹ́ o ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà aago yẹn ti ṣe tíntàn àgògó bàbá nílẹ̀ jẹ́ ògiri ló dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ méjì ìkànká wákàtí èkejì ká ìṣẹ́jú gẹ́gẹ́ bí àwa ti mọ̀ ní Yorùbá láǹdí wa tẹ́ntẹ́ntẹ́n ní Yorùbá láǹdí wa agogo yẹn ti ń kà wàláhì agogo yẹn ti ń kà àdìbò tó lórí burúkú oníyà ni olórí kórí ni ìkà ní àgbàyà ní àgbà rádaràdá ní àgbà òṣì àgbà òfò àgbà kàtọ́nà ní àdìbò ọdún mẹ́rin mọ́ kí la bá bọ̀ pẹ̀lú ìbò tá à ń dé láti ọjọ́ yìí kí la bá bọ̀ kàmpé máa tó bẹ̀rẹ̀ báyìí ní ìsìn Tinubu ti ń dàárín àwọn PDP yẹn rú bàbá yẹn wàláhì òun ló máa ń win Ọlọ́run ní jẹ́ àní ẹ̀kọ́ síbò ṣùgbọ́n bàbá yẹn gbogbo agbárí bàbá yẹn tó ń pè ní jàgàbá gbogbo agbárí bàbá yẹn fraud ló wà ńbẹ̀ jàmbá ló wà ńbẹ̀ wọn ò ṣe nǹkan tó darí jàmbá ni wọ́n ti ń dàárín àwọn PDP rú báyìí ní ìsìn wọ́n ti dàárín àwọn PDP wọ́n ti ìbò tiẹ̀ dìbò ti wọlé wọ́n ti ka ìbò sílẹ̀ kó tiẹ̀ sí ìgbọ́n máa pẹ̀lú yẹn wọ́n á máa lọ jẹ president wọn ní Nàìjíríà àwọn ìṣe Nàìjíríà mọ̀ wàláì àìṣe Nàìjíríà mọ̀ àlè torí èèyàn kan wọ́n wá pa èèyàn 60 million kó máa jẹ àtòrí èèyàn kan torí kí ni bàbá Tinubu kì í ṣe èèyàn tó náìsì ẹni bàbá Tinubu náìsì ni àwọn olórí burúkú kan ètò ìmọ̀ tó máa ń bí mi nínú ni mi ìfẹ́ ṣépè náà àwọn olórí korí ò ṣépè mọ́ mi Jimoh Razak they say we should not insult àmúrí yẹn our elder but ẹ jẹ́ mo bí activate tó yọ máa rí ọ̀hún yẹn tó ló ṣe wá wọ́ stage ẹ má bínú ok glasses ó yẹ kí n ti lọ change ẹ̀ nù má lọ change ẹ̀ kò rí ìràn dáadáa mọ́ ẹ má bínú mi ò rí ká má lọ change ẹ̀ ọ̀la monday lágbára Ọlọ́run mi ò rí ká mi ò rí ká but ó bẹ́tà tí bá fi sojú rárá mi ní bí ní nǹkan kan but báyìí ní ìsìn ṣe rí kàn rí bá kan lójú mi ṣá kí ni mo sọ̀rọ̀ so àwọn olórí kórí bí ẹja ṣáwá kan àwọn olórí kórí bí ẹja ṣáwá kan tó wà ń lo òyìnbó yìí ẹlòmíì inú ìyá ló máa bì sí wọn máa ṣe pé Tinubu ń ṣe rí ni ó ń try ó ti kó gbogbo àwọn kíní ló kó síbẹ̀ gbogbo àwọn Yorùbá ló kó sí kábínẹ̀tì ẹ̀ ṣe ya wèrè ni àbí kí ló kàn án pẹ̀lú Tinubu kó Yorùbá sí kábínẹ̀tì ẹ̀ ẹjọ́ tó lọ Yorùbá sí Tinubu kó sí gbogbo kábínẹ̀tì ẹ̀ kí ni gbogbo àwọn tó kó síbẹ̀ ta ni wọ́n help èwo ló lọ sí kó tiẹ̀ jẹ́ local government ẹ̀ tó lọ gbẹ́ bọ́ọ̀ fún wọn bẹ̀ èwo ló kọ́ ló ṣe títì local government ẹ̀ bẹ́ẹ̀ kí ni èwo ló kọ́ hospital tí ìyẹn tiẹ̀ ti pọ̀ ju hospital ẹ̀ ti pọ̀ sí local government ẹ̀ kí ló kàn án pẹ̀lú Tinubu gbé ó gbà àwọn dúdú ó gbà àwọn ọmọ Yorùbá síbẹ̀ ṣé ìjà wẹ̀rẹ̀ ìgbà àwọn tó wà nílùú ìbò tó ń sọ orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ̀rí pé lórí burúkú làwọn ilé kẹ́ni má ní làwọn kókó wà lórí ìbò yìí tó ń pera wọn ní APC tó ń pera wọn ní mo mọ̀ ọ́ dáadáa tó ń pera wọn ní APC most of them ọ̀pọ̀ l'Amẹ́ríkà ọ̀pọ̀ ní UK bẹ́ẹ̀ ni tó ń sọ pé àwọn APC yẹn Tinubu try ó ṣe bọ̀ díẹ̀ nígbà tí wọ́n bá fọdún ọdún mẹ́wàá pinlẹ̀ wèrè báwo ló fẹ́ já ọ ní bí ọ̀la ṣe máa rí èdè láti mọ̀ Sunday tó bá máa da sátidé láti mọ̀ ọdún méjì lélẹ̀ báyìí nísìn kò tí ì sí nǹkan kan ẹ wá sọ pé ká tún máa dúró olórí burúkú ara wọn ọtún sọ pé kó tún máa dúró pé ó máa ṣe kó tún máa dìbò ṣé ìyá wèrè ni àwọn tí mo bá sọ̀rọ̀ mọ́ ọ̀ra wọn bẹ́ẹ̀ ni ṣé ìyá wèrè ni kẹ Tinubu ó kó àwọn dúdú síbẹ̀ ó kó àwọn Yorùbá síbẹ̀ wọ́n ń ṣe kí ló kà pẹ̀lú Yorùbá Tinubu tó jẹ́ pé àwọn Yorùbá tó kó síbẹ̀ yẹn torí tara titi ẹni kò kó síbẹ̀ torí titi wa ìyẹn bàbá Tinubu kò kó síbẹ̀ torí titi wa bẹ́ẹ̀ ni kò kó síbẹ̀ torí titi wa àwọn Yorùbá tó kó síbẹ̀ ó kó síbẹ̀ wípé kí àwọn Fúlàní má bàa gbàbọ̀dì fóun ni káwọn Fúlàní má bàa gbàbọ̀dì fóun ni àwọn tó dẹ̀ ti ń breed àwọn tó ti ń breed láti ilẹ̀ ni àwọn tó ti mọ̀ wá ẹ̀ láti ilẹ̀ tó jẹ́ pé wọ́n ti jọ mọ́ partner in crime àwọn partner in crime ẹ̀ láti ilẹ̀ ni tó jẹ́ pé wọ́n ti jọ mọ àlùdí àpàdé gbogbo wa burúkú gbogbo wa òṣì gbogbo wa òfò gbogbo wa kẹ́nìmánì gbogbo wa bínú ẹni gbogbo wa má ṣàfà tó ti jọ wọ́n ti mọ́ ara wọn criminal ni gbogbo wọn tó kó síbẹ̀ ṣerú àpábí olè tó ṣe kù gbẹdúgbẹdú bíi màálù tó fi ṣòkù yá jẹ yẹn ṣé èèyàn
èèyàn gidi nìyẹn abájọ lè ṣe ẹ wo ẹ báyìí kínú bí mi láàárọ̀ ìpínṣọ ni mo wá fẹ́ ṣe o àwọn tí mo bá mi ti mọra wọn wọ́n sọ pé kádó Yorùbá oníṣàn wo lẹ ń ṣe abẹ́fẹ́ ṣàwérè ni àwọn náà kúkú mọ nǹkan tí mo máa ń sọ fáwọn wọ́n mọ nǹkan tí mo máa ń sọ fáwọn Yorùbá olórí burúkú lè lò ní ẹ̀jẹ̀ fọ̀rọ̀ àwọn yẹn sílẹ̀ ṣé ká ẹ̀yin bàbá yìí bàbá tí mo ń sọ̀rọ̀ yìí lọ ẹ̀yin bàbá yìí ṣé tó fẹ́ ká ló máa dìbò ọdún mẹ́rin yìí fún àwọn politician onírọ̀ yìí kò dá bẹ́ẹ̀ yẹn kò dá bẹ́ẹ̀ ṣe ń ṣe wáyé ẹ̀yin bàbá yìí ìka níyìn o ẹ̀ẹ́dá ẹ̀yin bàbá yìí àdẹ̀rẹ̀ gbọ́ títí mọ́ o torí ètí èjì ẹ̀ tó kéré jù nínú èjì àjẹbí 60 years ìyẹn ni wọ́n fẹ́ fi eléri gidi lẹ́yìn jẹ́ ìbára ẹ̀ máa ń pòwe yẹn ẹ̀yin bàbá tó jẹ́ pé mi ò ro kúrò yìí o kò sí ètò máa lo 40 years mọ́ láyé nínú yín bẹ́ẹ̀ yẹn mi ò ro kúrò yìí ẹ wá fẹ́ fi bàtà àwọn ọmọ tó hàn tí bì jẹ́ irọ́ lè pa o a lè gbọ́ràn sí lẹ́nu torí mo tẹ́ fi dè wá nìyẹn mo tẹ́ fi dè wá mọ́lẹ̀ yẹn tẹ́ fi dè àwọn bàbá wa mọ́lẹ̀ tẹ́ fi dè àwọn ìyá wa mọ́lẹ̀ ọmọlúàbí ni ọmọlúàbí náà wo ojú àgbàlagbà ọmọlúàbí ni ẹ̀yin bàbá yìí à ń ṣe ọmọlúàbí mọ́ a máa gbé ọmọlúàbí sẹ́gbẹ̀ẹ́ kan ni tá a bá dì pẹ̀lú yín tán àwa gbọ́ ọmọlúàbí wọ̀ ẹ lè fọ ọmọlúàbí yín pa wá èyí tẹ́ ṣe tó a ti gbọ́n ojú wa ti là ẹ lè fọ ọmọlúàbí yín pa wá o Ọlọ́run ti fún wa ní Professor Banji Akintoye bàbá dáadáa bàbá tẹ́ pé olóò máa gbé àṣẹ alẹ́ Yorùbá dúró báyìí fún wa wà láì gbogbo jẹ́ tọ́lọ́ àti lẹ́yìn àná bí Muhammad sallallahu alaihi wasallam ọlọ́dẹ tó ti fún wa ní Sunday Adéyẹmọ Ògbówó ṣá ó bàbá dání ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Nigeria government ẹkùn ọkọ Buhari náà sọ̀nà Buhari ọ̀nà rúgbùngbùn bí ọ̀pá rèké Buhari olójú yoboro Buhari bàbá màálù ló ti fún wa bẹ́ẹ̀ ni ní Sunday Adéyẹmọ Ògbówó ṣá tó mo nígbàgbọ́ mo believe Ọlọ́run bọ́ ráàmì ṣàkó ẹkùn kọ pé yẹ́sì pé ṣé òótọ́ ni mo pè é lánàá Ọlọ́run ẹlẹ́dàá mo ti fẹ́ sùn mo kàn ń rọrọ̀ ẹ̀ mo pé ká ti tẹ̀lé bá sọ̀rọ̀ Yorùbá nation torí olójú ẹni tẹ máa pè kán tó máa ní wọ́n ló máa ń tó kọ́rẹ́ sí Yorùbá nation wo ló ń ṣe bí mo ṣe wà ní ìsinyìí nípa ọ̀fẹ́ olójú èèyàn tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gẹ́dẹ́ báyìí ni mo pè yàn kan ní Nàìjíríà inú àbúrò ọkọ mi mo pè yàn kan ní Nàìjíríà ó sọ pé ẹ wò mí Yorùbá nation yìí yẹ máa kò wọ́n láyà jẹ́ mo ṣe Yorùbá nation àfi bí ìpínlẹ̀ bí mo ṣe ń bá sọ̀rọ̀ yẹn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì máa mú nínú ilé bí ìpínlẹ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì máa mú nínú ilé pé ibi tó kó wọn láyà jẹ́ dé wàhálà yẹn mọ̀ kan tí mo ṣe pẹ̀lú gbogbo mi kò fẹ́ sọ ọkọ tó sọ lánàá yẹn ni òtún mi náà fún jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kò dẹ̀ block ẹ̀ Ọlọ́run dájú mo dẹ̀ block ẹ̀ mo sì máa ṣílẹ̀ òbò tí mo bí mi lálẹ́ àná yẹn mo block ẹ̀ mo kàn ń sọ pé ó ní jẹ́ ntẹ̀lẹ̀ bá sọ̀rọ̀ ní ìsìn pàtẹ́ tí ń ṣe Yorùbá nation ó mọ̀ dàbí pé bóyá Nigeria government wọ́n ti bí pé bóyá wọ́n ti hack fóònù ẹ̀ kó ti gbọ́ nǹkan tá à ń sọ ni àfi bí pé Yorùbá nation tí mò ń ṣe yìí mo commit crime àbólórí burúkú má jẹ́ ṣépè fún èèyàn nìyẹn má jẹ́ ṣépè fún torí nǹkan tó tẹ̀ sọ lánàá yẹn bí wọ́n fẹ́ kí n máa fi guilt pé mò ń ṣe Yorùbá nation ọmọ ti kú wọn láyà jẹ́ Nàìjíríà yẹn o ẹ̀bùrẹ́ àmì ṣákìlù ní yẹ́sì bẹ́ẹ̀ wọ́n ti kú wọn láyà jẹ́ Nàìjíríà yẹn o Ọlọ́run ọba o anyway wọ́n kú tiwọn a máa gbára wọn sílẹ̀ ní kò kán dandan èèyàn púpọ̀ kan ló ń gbàlù wàláhì èèyàn púpọ̀ kan ló ń gbà wọ́n ṣọkọ́ lẹ́yìn tẹ́yìn bá ń mọ níwọ̀n tó dẹ̀ funfun ó ti dáa bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíì bí àṣà búrọ̀ àbí bí ọ̀dà mi Koiki wọ́n ní Ọlámilékan ṣe máa ń rí Ọlámilékan Akínrìndé ẹ káàbọ̀ ẹ ṣé ẹdúnjọbí ta ìwọ ẹ ṣé Shakira sis ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ṣe rí àwọn ẹlòmíì wàláì a máa wọ wọn ní bẹ́ẹ̀ ni pé kí ló máa sọ bẹ́ẹ̀ wọ́n ní a máa wọ àwọn ẹlòmíì wọ a máa drag wọn báyìí wọ ní Yorùbá nation ni ọdún ẹlẹ́dàá gbọ́ a máa drag wọn ni kò kan dandan kí rò pọ̀ ẹ ti ẹ̀dọ́ náà àti ẹ̀ ní ìdí àwọn ọmọ get inside onígbà mi máa rò pé àwọn youth wa tó wà lórí Facebook tó wà lórí TikTok tó wà lórí Instagram tó wà lórí àwọn youth yẹn wọ́n ti bá sílẹ̀ ayé wọn jẹ́ Ọlọ́run wọ́n ti lọ́ọ̀kẹ́ ọpọlọ wọn sórí íńtánẹ́ẹ̀tì àwọn ilé yóò ti ẹ̀rọ àtàbárí àwọn youth yìí pé tó bá ti ẹ̀ support tiwa tí o gbàjọ́ ń pariwo yìí bóyá etí àwọn Nigeria government tó jí yẹn bóyá etí wọn lè nà kí nìkan wọn tún máa rò ń gbà mí pé èèyàn púpọ̀ kan ló ń gbà lújàre àti pé àwọn ọmọ get inside yẹn ibi tá ti ẹ̀ ń lọ orí ẹ̀mọ́ àtà ń lọ yìí àwọn ọmọ get inside yìí wọn nẹ́ẹ̀mí ẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ àwọn ọmọ get inside yìí wọn nẹ́ẹ̀mí ẹ̀ nígbà wọn yẹn máa wọ́ wọn máa drag wọn ni torí wọ́n ti fẹ́ nǹkan sínú afẹ́fẹ́ fún wọn àwọn yẹn wọn ò ro ọ̀pọ̀ mọ́ wọn ti ẹ̀ mọ̀ pé à ń jẹ wọn ìmí tó bá ti ra kírẹ́dìtì 100 naira tàbí 200 naira ó ṣáà ti máa fi wo Tiwa Savage kó máa fi wo Davido kó máa fi wo gbẹmọ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ń rò kó máa fi wo gbogbo àwọn tó wà lórí TikTok kó ṣáà máa fi wo wọn ọ̀nà ọpọlọmọ oògùn tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ń ṣe fún wọn ó sì mú wọn so wọn ní nǹkan tó ń rò wọn yá ọmọ yẹn àdídà ọmọ yẹn àti ẹ̀ nídìí wọn fún rálì wa gan-an pa àwọn ọmọ iṣẹ́ òkọ́ kú la fẹ́ àwọn ọmọ abẹ́ bridge àwọn tó ju wọn ti lé àwọn tẹ́gbọ́n Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì fìyà jẹ wọ́n payback time àwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lélẹ́yìn pápá fẹ́ ṣe rálì àwọn ẹ̀la nídìí káwọn náà jáde àwọn tẹ́gbẹ́ tí bàbá dúró báyìí wọ́n á fèsì bọ́ ni láì ní iṣẹ́ lára láì ní kọ̀ọ̀kan lára àwọn tá a ní ìdí yẹn àwọn ọmọ get inside Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bá tó bá rí àmì Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bá àwọn ọmọ máa sáwọ́ tó lé lọ bẹ́ẹ̀ ni Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì kì í fẹ́ sì wá dédé léyìí
ibi tẹ̀síwájú nílé yìí bẹ́ẹ̀ ni nígbà àwọn tí náà mo ti yí gbọ́rọ̀ padà yìí omi mú kọ àwọn méjì ò kọ́ kú bẹ́ẹ̀ ni ká ti tá tó sí yín lọ́rùn bẹ́ẹ̀ ni àwọn la nídìí ní dúró wò tán tó ń bọ̀ yìí ẹ wo èmi ò tẹ́tí yìí o president Akintoye ṣì wà láyé wọn tí kú wọn dẹ̀ ní kú báyìí bẹ́ẹ̀ ni wọn ní kú báyìí ẹ rọra pè wọ́n kẹ́ dialogue ẹ jókòó round table báyìí ní ìsìn torí pé tó bá délẹ̀ tán tó ń bọ̀ yàpá yóò ní ká apá yóò ní ká ibi tẹ̀ tí wàá dé lélẹ́yìí o ibi tẹ̀ tí wàá dé lélẹ́yìí apá yóò ní ká o ẹ rọra pé president Akintoye bàbá Tinubu mo mọ̀ pé stubborn mo mọ̀ pé stubborn ẹ bá bínú wọn ṣẹ́pẹ́ gbàlagbà stubborn ṣùgbọ́n mo mọ̀ pé stubborn mẹ́ ná gidi gan ohun tẹ́ bá fẹ́ lẹ fẹ́ ẹ máa pọ̀ ṣú ohun tẹ́ bá fẹ́ lẹ fẹ́ 2027 yẹn ẹ fẹ́ lọ irọ́ lẹ pa wà láì gbogbo orí gbogbo àwọn àtàwọn ọmọ Yorùbá tẹ̀ fìyà jẹ kò ní kẹ́kẹ́ débẹ̀ lágbára lọ ẹ ní kú ẹ ní hùn o ẹ wo bàbá gbalẹ̀ Yorùbá báyìí ẹ máa yọjú lójú wíńdò yín báyìí ní pé ṣọ́ọ̀tì wà nílẹ̀ Yorùbá ní agbára Ọlọ́run bọ́lá ń ṣe máa ṣe nítorí ìkànnì ẹ̀ ń ṣe bàbá gidi ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ìkànnì tó sọ ọ̀rọ̀ kò bá kù mí sí bẹ́ẹ̀ ni ìkànnì lẹ́yìn ọjọ́ bíi mẹ́ta yìí ẹ̀yin èèyàn mi ẹ wo Nigeria government ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ohun tó bá mú wa jáde fúnra lè lọ́tẹ̀ tó bá mú wa jáde fúnra lè lọ́tẹ̀ Nigeria máa paralyze ni complete exit from Nigeria ni bẹ́ẹ̀ ni complete exit from Nigeria Nigeria máa paralyze ni total lockdown dẹ̀ ni total lockdown ẹ̀yà máa lọ ra oúnjẹ sílé àṣẹ tí o ẹ kò ti ṣe lockdown rí nígbà COVID-19 ó ti mọ yín yẹ kó ti mọ yín lára nígbà COVID-19 tí wọn tẹ̀ fún yín nípa ilé sí fún yín ní nǹkan kan ṣé bẹ́ẹ̀ ṣe lockdown ṣóṣù méjì àbóṣù mẹ́ta kọ́ ló fi ṣe ní Nàìjíríà ni ẹ ṣé ó ti yẹ kó mọ yín lára ẹ lọ ra oúnjẹ sílé àṣẹ tí yín o oyin ò lè gbòmìnira nírọ̀rùn bí mo ṣe máa ń sọ èèyàn lè gbòmìnira nírọ̀rùn òmìnira ò ń ṣe Christmas gift èèyàn máa sacrifice náà ni kó tó lè rí nǹkan ihun tó da òun fẹ́ kéèyàn ṣe òun bẹ́ẹ̀ ni tó wáyé pé rálì yẹn náà la máa fi gbà tó lè pé rálì yẹn náà la máa fi gbà because ó yẹ kán pè wá fún dialogue ní ìsìn ọjọ́ kòrán tèmi ṣùgbọ́n wọ́n nágídí wọ́n ti believe pé wọ́n ti gbójúlé bọ̀ wọ́n gbójúlé bọ̀ wọ́n gbójúlé àwọn sójà wọ́n gbójúlé àwọn àmì wọ́n gbójúlé police wọn tọ́ọ̀dẹ̀ mọ̀ pé àwọn yẹn gan máa gbé bọ̀ sínú ọmọ padà darapọ̀ mọ́ wa ni torí à ń jẹ wọ́n ìyà ń jẹ wọ́n àkútì ẹ̀ ní fídíò kan bíbá yìí kẹ́lẹ̀ mọ̀ pé yà ń jẹ wọ́n mo ní fídíò kan bíbá tí ìkan nínú àwọn ẹ̀jẹ̀ kìí fi wọn kẹ́lẹ̀ mọ̀ pé yà ń jẹ kẹ́yìn náà lè mọ ohun tí ẹ máa sọ sí abẹ́ fídíò. ẹ lè mọ̀ pé yà ń jẹ wọn o yà ń jà wọn àmì yẹn náà o oúnjẹ sójà o oúnjẹ gbogbo wọn o. ilẹ̀ Yorùbá àwọn àjòjò ní kó wa lẹ́rú o lágbárí lédùá ẹjọ́ ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ bá mi wo fídíò yìí. ẹ jẹ́ máa sọ̀rọ̀ mi lọ mi ìpáàní pé máa fi wọn. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò. ẹ lè mọ̀ pé yà ń jẹ wọn. ẹ̀yin ènìyàn mi mo mà kí yín o a kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin olólùfẹ́ mi ṣe rí fídíò tí mo fẹ́ ṣó yìí. ó ní àmì kan ó tiẹ̀ ti sọ bẹ́ẹ̀ náà ó ní òun mọ̀ pé máa gbé òun pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yìí ó ní òun mọ̀ pé máa gbé òun ó ní òun ò dẹ̀ kí ẹ̀. ọ̀rọ̀ nípa ọba Ògúnwùsì Ọ̀jájá ti Ilé Ifẹ̀. ó ní òun mọ̀ pé máa gbé òun pẹ̀lú òun náà complain yàtọ̀ fi ń jẹ wọn ẹ̀yin àmì ẹ̀yin sójà gbogbo ìyà ń jẹ yín ìyà ń jẹ yín mo mọ̀ pé máa gbé bọ̀ sílẹ̀ yẹn náà máa darapọ̀ mọ́ wa ni ṣùgbọ́n ètò bá sọ pé ọmọ rògùn òun fẹ́ torí bomi gbóná ajẹyàn yìí wà láyé ajẹyàn yìí tábàárọ̀ ọmọ níṣẹ́ ẹrú tábàárọ̀ yìí níṣẹ́ ẹrú ẹ fi ọmọ jẹ ni o ẹ̀yin agbébọn sílẹ̀ kẹ́ bọ́ yúnífọ̀mù yín kẹ́ sínú báàgì ẹ ti gbé báàgì kan dání kẹ́yìn náà máa darapọ̀ mọ́ wa kájọ ṣe rálì yẹn ẹ ti gbọ́ ẹ má pa wá o ẹ má drop ọmọ Yorùbá kankan o ẹ ra fi wá sílẹ̀ ni o ọmọ Yorùbá lélẹ́yìí o ọmọ Yorùbá nation ló fẹ́ jáde ẹ fi wá sílẹ̀ ni torí pé tẹ́ ẹ bá tún mú kan nínú àwọn ọmọ Yorùbá lọ́tẹ̀ yìí tẹ́ ẹ bá mú tẹ́lí police station tẹ́ bá mú wọn lọ yẹn a máa wá síbẹ̀ a máa wá gbọmọ wa jáde torí pé àwọn Fúlàní náà àwọn náà tẹ́ bá kọ́ àwọn Fúlàní tó tẹ̀yẹ pé criminal ni wọ́n àwọn terrorist ni wọ́n fọ́ jẹ́ẹ̀lì wọ́n kóra wọ́n jáde tí ò lè sí ọkọ̀ tó ṣẹlẹ̀ àwọn tó tẹ̀ pọ́ ti mùjẹ̀ tẹ́ pé mùjẹ̀mùjẹ̀ ni wọ́n máa plan tó bá tún bẹ̀yàn ọlọ́pàá bẹ̀ wọ́n á tún pa yín wọ́n á dẹ̀ jáde wọ́n á kóra wọn jáde ńbẹ̀ kò sí ọkọ̀ tó ti tẹ̀yìn ẹ̀ jáde kò sí ọkọ̀ tó ń ṣẹlẹ̀ ẹ̀ lè bí mọ́ wa o tẹ́ ẹ bá mú kan nínú àwọn ọmọ wa sí police station ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ẹ má bẹ̀rù kò sí wo àti dúró tó àti ká tán tó bá bí nípa bí àwọn lè mú yín sí police station a máa wá síbẹ̀ ọmọ wa gbà yín jáde tí ò dẹ̀ ní sí ọkọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lè ṣe so ẹ jáde ẹ fífi ẹ jáde tíráàlì wà bá dé ẹ jáde tọ́lọ́ ọmọlúwàbí ò lè ṣe nǹkan tó wà lẹ́yìn o ọmọlúwàbí kò lè ṣe nǹkan tó wà lẹ́yìn o bẹ́ẹ̀ ni títa ríro là ń kọlà tó bá jiná tán ẹ̀wà ló ń dà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe lẹ́ẹ̀kan náà wọ́n ń ṣàfọ̀rọ̀ torí pé àwọn olóyìnbó sọ pé once opportunity lost can never be regained tá a bá ti lose it
ẹ̀yin ènìyàn mi Ọlọ́run mo mà kí yín o má jẹ́ káwọn ọ̀run àsìkò níjẹ̀yà yìí ayérayé aládé ìran Yorùbá ti parun nìyẹn o Ọlọ́run ẹ̀yin ẹlẹ́dàá gbọ́ olólùfẹ́ mi tá a bá ti ṣe mí rí ìsèlè fídíò tí ìgbà mo fẹ́ ìran ṣó Yorùbá yìí ti parun nìyẹn ẹ torí gbọ́dọ̀ pé mí kò ìsì sẹ́ni tó ẹ̀ fẹ́ dúró fún wa mọ́ ẹ gbọ́dọ̀ Prayer wò ó President Akíntóyè nítorí pé ó wọ́n ṣe pẹ́jù wọ́n pẹ́jù wọ́n pàtàkì pẹ́jù láyé fún bóyá wọ́n á àwọn lò ọmọ 40 kóòtù years òjìrè bẹ́ẹ̀ ni ṣe ọ̀rọ̀ Sunday Adéníyì nípa Adéyẹmọ Ògbówó ọba ṣá Ògúwùsì bàbá oníbàbà Ọ̀jájá wọ́n pẹ́jù láyé bóyá tìlẹ̀ àwọn náà máa lo 100 years eléyìí 100 years àbí 120 tí years emir ìlú Ìwó ẹ wo tá a bá ti mí tó sọ ìsèlè ọ̀rọ̀ ó kò ti bá tán kù nìyẹn bí o sí ẹ yá jáde o lẹ́nu ọjọ́ bíi opportunity mẹ́ta wà yìí lélẹ́yìí o ẹ̀yin èèyàn mi opportunity wà ọ̀rọ̀ lélẹ́yìí yìí ò o tí ì ẹ tán jáde fún ńlẹ̀ rally o rally wa ti dé ọ̀rọ̀ tán o náà sì ń jà ràn-ìràn lórí ayélujára kódà ẹ̀yin bàbá ìkan yìí lára àwọn ẹ ọba jọ ilẹ̀ tó lọ Yorùbá ẹ fi wá gan tiẹ̀ sílẹ̀ tún sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ fi wá sílẹ̀ kágbára wa èyí ló wá kágbára mú kí kò lè pẹ́ o àpapọ̀ a sì afọbajẹ mọ̀ pé ẹ lè gbà nílùú wá Ìwó nísìn àti tẹ́ ẹ bá lè gbà wá àwọn agbára wa ọmọ kò lè ọba pẹ́ o ẹ fi ìlú wá sílẹ̀ ẹ̀yin Ìwó bàbá yìí kí òrìṣà bò wọ́n lè jáde gbèmí lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé bí láti bó ṣe bá mi ṣèpẹ̀ kódà wọ́n tún ṣé bí sọ bó ṣe bá ìtàn mi ni wọ́n sọ ìtàn ìlú Ìwó ẹ̀yin èèyàn mi ìròyìn kò tó àmójúbà kẹ̀dẹ̀ tó fetí yín gbọ́ o òrìṣà bò lè gbèmí ẹ ṣé bí bó ṣe jájọ bá wò mi ó ni ẹ fi wá sílẹ̀ o èmi ẹ ò má tiẹ̀ dá mọ̀ sí wa o pé kì í ṣe pé bóyá kì kí í ṣe rally wa wá fẹ́ gbogbo bẹ̀rẹ̀ tán àwọn tó wà fẹ́ gbígbà ilẹ̀ wa ń nílùú jáde tán wá ń pààrọ̀ wa o ni ẹ wọ́n nífẹ̀ẹ́ sí ẹ fi wá gbogbo sílẹ̀ o ẹ rọra fi wá ìwà sílẹ̀ o bàbá yìí o ọba tó ra ti mọ̀ pé kà oníwòwú ní o ti ilẹ̀ Yorùbá tẹnu yín nìkan lẹ mọ̀ o restructuring àwa gbà oúnjẹ pé àgbà àwọn gbogbo òsì bó fún ṣe yẹn ń mọ́ o ṣe ẹ mọ̀ iye náà ọdún tẹ́tí pé restructuring ni àwọn afọbajẹ àti regional àwọn regional yòókù system regional ni wọ́n system fọwọ́ sí ṣùgbọ́n fídíò ṣètìmá jẹ́ kó dẹ̀ ti yé sọ wa fún yín o pé restructuring my food kódà bàbá wa ọmọ kan inú tiẹ̀ yín tún nìyẹn sọ̀rọ̀ ṣètìmá ó ọ̀gá ní àwọn ẹ̀bùn terrorist ẹ olórí gbà àwọn wá terrorist bá a ṣe rí ẹ bàbá yẹn fi wá nísìnyí sílẹ̀ o ẹ gbà wá ẹ ẹ̀yin ṣàrà èèyàn fi mi wá sílẹ̀ ojú wa ti nígbà là tí mo gbọ́rọ̀ yìí ominú kọ mí ominú fi kọ mí káyà ẹ̀yin ọmọ ìyá mi nínú ominú kọ ẹ̀jẹ̀ mí ẹ wò bí mo ṣe ń ẹ̀yin sọ èèyàn ẹ mi jẹ́ ẹ ká gbójú wa farabalẹ̀ o sẹ́kùn ni o ká gba tẹkùn ẹ dání o jájọ wo fídíò torí yìí pé láti ìbẹ̀rẹ̀ dópin ẹ má jẹ́ ká mí kẹ́yìn ìsì ẹ náà o lè mọ ohun ẹ tí tiẹ̀ a dúnà máa sọ ṣẹ́ sí gbọ́ abẹ́ fídíò yìí ẹ̀yin Oòduà ṣẹ́ gbọ́ ń pé wò wá o ẹ̀yin ọmọ World aládé Bank ṣé bó mo ti ní wù ìbí kó rí báyìí o ilẹ̀ Yorùbá ṣé ò gbọ́ ní pé bàjẹ́ World Bank ilẹ̀ Yorùbá ṣé ti gbọ́ pé àwọn àjòjì ilé ní kó wa ìfowópamọ́ lẹ́rù o àgbáyé wọ́n lágbára sọ yìí pé Elédùà ẹjọ́ ẹ bá mi láàrin tó bá wà fi di farabalẹ̀ kẹ́ ẹ bá mi 2027 wo pé fídíò yìí òṣì máa ta yín ní Nàìjíríà ṣé ẹ gbọ́ ẹ ó ní mo kí gbogbo ọmọ 2027 Yorùbá ó tó wá di máa fi jákèjádò di àgbáláyé 2027 ẹ̀yin ènìyàn mi mo mà kí yín o a kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin olólùfẹ́ mi ṣe rí fídíò tí mo fẹ́ ṣó yìí ẹ gbọ́dọ̀ míìsì ẹ̀ ẹ mi gbọ́dọ̀ ìbí síbí wò ó báyìí mo fẹ́ fi wọn nítorí pé òun ó lélẹ́yìí ṣe pàtàkì òun lélẹ́yìí fún àwọn ọmọ ẹ jẹ́ fi kóòtù wọ̀n yín òjìrè òun bẹ́ẹ̀ jẹ́ fi àwọn eléyìí ọ̀rọ̀ náà nípa ọba ẹ jẹ́ fi àwọn eléyìí náà Ògúnwùsì ilé Ọ̀jájá ìfowópamọ́ World ìlú Bank Ifẹ̀ ó ní eléyìí tó wọ́n máa fi di emir ìlú 2027 Ìwó pé ìyá tó ṣẹ̀ṣẹ̀ sọ bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ máa kò jẹ bá yín kù ni bí sí lẹ́nu ó ní ọjọ́ yà bíi máa mẹ́ta jẹ yìí yín ó ní ẹ̀yin ẹ̀ èèyàn rí mi owó báyìí ó ní ẹ̀ pẹ́ ọ̀rọ̀ yìí ò ó tí ní ì ẹ̀ tán rówó ńlẹ̀ ó o ní ẹ̀ máa pè ní ọ̀rọ̀ pépà náà sì ń jà wọ́n ní yà máa jẹ yín ní ràn-ìràn Nàìjíríà pé ìṣẹ́ máa mú kódà yín ẹ̀yin wọ́n Nàìjíríà ní ìkan kí lára iṣẹ́ àwọn yẹn ọmọ ọba ìyá ilẹ̀ mi o Yorùbá gan ẹ tiẹ̀ wò tún sọ̀rọ̀ kí iṣẹ́ lẹ́nu yẹn ọmọ ọjọ́ ìyá mẹ́ta mi yìí nínú ẹ̀jẹ̀ o ẹ wò èyí ló ẹ wá kà mú kí Vanguard àpapọ̀ gbogbo pépà ló gbé afọbajẹ o nílùú Ìwó gbogbo pépà ló gbé o ti kú àti àwọn ọmọ ọba ìlú gbogbo Ìwó pépà ló gbé o kí wọ́n jáde ẹ jẹ́ fi àwọn eléyìí náà láti ṣèpẹ̀ gbogbo pépà ló gbé o wọ́n wọ́n ní tún yà sọ máa jẹ ìtàn yín ẹ wò ẹ screenshot wọ́n ẹ sọ wọ́n ní ìtàn yà ìlú máa Ìwó jẹ yín ní Nàìjíríà pé ẹ̀yin inú èèyàn òṣì mi inú ìṣẹ́ inú ìyà lẹ máa wà ìròyìn kò tó torí owó àmójúbà tí kẹ̀dẹ̀ bàbá tó wa fetí ṣe yín gbọ́ o Tinubu tán yá ẹ òun jájọ lélẹ̀ wò wọ́n sọ ó pé more èmi ò Nigeria tiẹ̀ mọ̀ will pé become poor kì í ṣe by gbogbo àwọn tó 2027 wà World nílùú Bank Ìwó òun lélẹ́yìí o ni gbogbo wọ́n pépà ló nífẹ̀ẹ́ gbé sí gbogbo ìwà Vanguard tí lélẹ́yìí ọba àwọn Punch gbé oníwòwú ti gbogbo ilẹ̀ pépà Yorùbá àgbáyé pátápátá ló gbé wọ́n sọ pé yà máa jẹ yín tó wọ́n àwa máa fi gbà pé 2027 gbogbo bó ṣe ń wọ́n ṣe ní yà náà máa jẹ yín kílẹ̀ tún wá ni àwọn afọbajẹ àti kílẹ̀ àwọn tún wá yòókù ni wọ́n kílẹ̀ fọwọ́ sí tún wá kílẹ̀ tún wá ṣùgbọ́n nínú mi ò jẹ́ kó yé Nàìjíríà wa o kílẹ̀ ń wá kódà bàbá wa ẹ kan tiẹ̀ tún wọ́n sọ̀rọ̀ lẹ́lòmí ó ní àórí owó ẹ̀bùn ẹ àpè ní gbà pépà wá bá a ṣe rí bẹ́ẹ̀ ni nísìnyí ẹ gbà wá wọ́n ló ẹ̀yin sì èèyàn máa mi ta yín wọ́n ní yà nígbà máa tí mo jẹ yín gbọ́rọ̀ yìí ṣe ti rí ominú ẹ kọ mí screenshot ẹ wọ́n ní yà máa ta ominú yín kọ wọ́n ní mí sì máa ta yín kílẹ̀ tún wá ominú kọ mí pẹ̀lú owó tó ń yá ẹ̀yin èèyàn mi ẹ owó kan ń farabalẹ̀ o jáwó ni àmọ́ tó ẹ ń fowó jájọ ṣe wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ dópin àmọ́ tó ń fowó ṣe kí kẹ́yìn ló náà dé lè mọ ẹ jẹ́ ká ohun máa tí lọ a máa sọ ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká fídíò máa lọ yìí àkínbá ní tọ́káfà ní Oòduà nìkan yá ń wò wá o àkínbá ní ẹ̀yin ọmọ tọ́káfà ní aládé nìkan jẹ́ ká máa lọ òrìṣà bó ò lè Oòduà gbèmí ṣe bí ilẹ̀ bó ṣe Yorùbá bá ò mi ní bàjẹ́ ṣe bí ilẹ̀ bó ṣe bá mi Yorùbá òrìṣà bó ò lè gbèmí ṣe bí àwọn bó ṣe bá àjòjì mi ní kó wa ẹ̀yin lẹ́rù bàbá o Afẹ́nifẹ́re lágbára Elédùà ẹ̀yin bàbá ẹ bá mi Afẹ́nifẹ́bi farabalẹ̀ ẹ kẹ́ ẹ bá mi wo fídíò yìí ẹ̀yin bàbá Afẹ́nifẹ́re ẹ̀yin bàbá Afẹ́nifẹ́bi
ẹ kìlọ̀ fún ọmọlódò ògì, ẹ kìlọ̀ fún ọmọlódò ògì, ẹ kìlọ̀ fún ọmọlódò ògì, ẹ kìlọ̀ fún olódò ayé olódò abọ́, ẹ kìlọ̀ fún rálì wa ń bọ̀ o, rálì wa ń bọ̀ yìí bàbá yìí o, ẹ̀yin bàbá yìí rálì wa ń bọ̀ kó má ta sí wa o, kó ra fi wá sílẹ̀ ni o, right wa ni o, self determination is our right and it's not a crime, right wa ni láti ṣe rálì, ẹ kìlọ̀ fún ẹ̀yin bàbá yìí, ẹ kìlọ̀ fún kó má yẹ pé ẹ̀yin la máa fi kanra mọ́, ẹ̀yin la máa fi kanra mọ́, ẹ̀yin bàbá Fẹ́rifẹ́ri, ẹ kìlọ̀ fún olódòdẹ, ẹ kìlọ̀ fún olódòdẹ kó fi wá sílẹ̀ o, right wa ni ẹ lè kó wa láyà jẹ, bẹ́ẹ̀ ni ẹ lè intimidate wa, ẹ lè rán sójà wá bá wa ká gbọ́, bẹ́ẹ̀ ni ẹ lè rán sójà wá bá wa, ẹ fi wá sílẹ̀ o. ọ̀rọ̀ náà sì ń jà ràn-ìràn lórí ayélujára. torí ẹ̀yin bàbá yìí gan lè ń fìyà jẹ wá, ẹ̀yin lè ń fìyà jẹ wá, Ọlọ́run ò dẹ̀ ní fìyà jẹ bàbá yìí lè ń fìyà jẹ wá. àpapọ̀ afọbajẹ nílùú Ìwó àti àwọn ọmọ ọba ìlú Ìwó
kí wọ́n jáde láti ṣèpẹ̀ kódà wọ́n tún sọ ìtàn. ẹ̀yin bàbá ilẹ̀ fìyà jẹ wá ẹ fi wá sílẹ̀ ẹ fi wá sílẹ̀. ìròyìn kò tó àmójúbà kẹ̀dẹ̀ tó fetí yín gbọ́ o. àwọn bàbá Fẹ́nifẹ́re ìkà ni wọ́n Ọlọ́run wọn ṣe bàbá gidi wọ́n ṣe wà yẹn wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yíbò wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yíbò jù wá lọ wọ́n nífẹ̀ẹ́ Fúlàní jù wá lọ wọn ò nífẹ̀ẹ́ wa rárá. ẹni bá dẹ̀ tara ní ẹ̀ lọ́pọ̀ ni kò lè ríra lọ́wọ́n ẹ ti tà wá lọ́pọ̀ ẹ lè ríra lọ́wọ́n. ní àwọn afọbajẹ àti àwọn yòókù. ẹni mi ò ṣẹni tó bá sọ pé ẹni mi ò ṣẹni èèyàn mi ò ṣèyàn àlàfi ẹni mi ò ṣẹni èèyàn mi ò ṣèyàn a lè fi wé aláàárọ̀ lásán ẹni mi ò ṣẹni èèyàn mi ò ṣèyàn a lè fi wá láàárọ̀ lásán ẹ nífẹ̀ẹ́ wa kí ló dé kí ló dé ẹni tá a rò pa fẹ̀yìntì ẹ̀gún ló fi sọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀yin bàbá yìí ẹ nífẹ̀ẹ́ wa ẹ gbèjà wa ẹ ráyè títí wa títí yín lẹ̀ ń dùn bámbámú ni mo yó ẹ mọ̀ pé bí ọmọ ẹnìkan kan kí ló dé ìkàlẹ̀ yìí bàbá yìí ìkà ní ẹni ta ni kó fẹ́ ni lójú kó fẹ́ gùn sọ́wọ́ ni trust yín mọ́ ìkà ní trust yín mọ́ ìkà bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni of Ifẹ̀ tó fẹ́ dọ́gbọ́n kan ṣe Sunday Igboho wálé nígbà tó ń ṣe meeting tó sọ pé kí ṣe Sunday Igboho kó wálé wípé káwọn ṣe meeting security meeting àṣírọ́ ni tínú tiwa náà ń dùn gbà yẹn ẹ pàtẹ́wọ́ fún Sunday tínú tiwa náà ń dùn pé bóyá wọ́n ti nífẹ̀ẹ́ ṣe Sunday Igboho wípé bóyá bọ́tẹ̀ ṣe sọ pé ṣe Sunday Igboho kan wá sílé yẹn wípé bóyá wọ́n ti ẹ̀ lè bá wa sọ fún bàbá Tinubu pé ìyà ń jẹ wá pé káṣẹ ti bí security bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àṣírọ́ ni kí lẹ rí gbọ́ láti gbà yẹn àṣẹ Ọlọ́run orí ló kó wọn yọ orí ló kó ṣe Sunday Igboho yọ tán wà lọ́lọ́ ló ti sọ pé kọ́ wà ní Germany wọ́n ṣe máa mú ṣe Sunday Igboho ṣìkún nìyẹn torí Ọọ̀ni of Ifẹ̀ lára àwọn bọ́ìsì bàbá Tinubu ni bẹ́ẹ̀ ni lára àwọn bọ́ìsì bàbá Tinubu tó máa ń jagun balẹ̀ kábíyèsí o mo yí ká ọ̀tún mo yí ká òsì o kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kérò kẹrẹ odò kìíní bẹ́ẹ̀ kò tọrọ ní ká máa sọ̀rọ̀ ẹnu mi ò ní pa mí ní ìṣẹ́jú tó bí ọwọ́ èèyàn máa sọ̀rọ̀ náà ni mo ní fọ̀rọ̀ tàbí àwọn sọ ni èyí tí máa sọ tó máa kó bá mi Ọlọ́run jẹ́ kí n sọ èèyàn máa sọ náà ni sísọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tóòtọ́ bá ti wà ń bẹ̀ èèyàn sọkúsọ tóòtọ́ bá ti wà ń bẹ̀ tó ti rí èèyàn parọ́ mọ́ wọn bẹ́ẹ̀ ni ṣebí Èkó ní Ọọ̀ni of Ifẹ̀ gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lára àwọn bọ́ìsì tí bàbá Tinubu tó máa ń ránṣẹ́ ńkà yẹn nìyẹn náà tó máa ń bá wọn jagun balẹ̀ tó ń jagun balẹ̀ tó fi ń ṣe tó fi ń talẹ̀ tó fi ń talẹ̀ estate management àbí kí ló sọ pé ó ṣe ṣá ńkà yẹn ṣá ṣebí ọba tí wọ́n jẹ ṣebí Ifá kọ́ ló yàn wọ́n Tinubu ló fi wọ́n jẹ torí gbogbo àwọn nǹkan tó ti bá wọn ṣe nípa pé ká gbalẹ̀ onílẹ̀ gbogbo ilẹ̀ ajá yẹn ká gbalẹ̀ onílẹ̀ ká gba gbogbo ẹ̀ ibi bàbá Tinubu ó fi kábíyèsí ó fi compensate wọn ní ránṣẹ́ káwọn kan lọ́ba kan pípẹ́ ẹ̀gbọ́n wọn lọ́ba kan ṣebí kinní náà sọ ó tẹ̀ ti lè jẹ́ kó mú àlè ní Olúwo yẹn Olúwo náà sọ bẹ́ẹ̀ náà ó sọ bẹ́ẹ̀ náà pé òun náà wà lára àwọn tó gbé wọn síbẹ̀ yẹn Ọọ̀ni of Ifẹ̀ ibi tí mò ń bọ̀rọ̀ lọ ni pé Ọọ̀ni of Ifẹ̀ ò lè ṣe tiwa láíláí Ọ̀yọ́ máa ń dé ìṣá stand Bọ́lá Ọ̀yọ́ máa ń dé ìṣá stand Bọ́lá Ọ̀yọ́ máa ń dé tì mí Ọọ̀ni of Ifẹ̀ ò lè gbọ́ ti tiwa láíláí tó bá ṣe pé àwọn láìkí wa irọ́ ni Ọọ̀ni of Ifẹ̀ wọn láìkí wa torí pé gbogbo tọ́ ní gbogbo ọ̀rọ̀ tọ́ nílé ní kò ṣẹ́yìn Tinubu nígbà tí tó ti ṣe gọ́vnà ní Lagos State lọ́ ti jẹ́ bọ́ìsì Tinubu yẹn Ọọ̀ni of Ifẹ̀ ọ̀nà ọmọ ọ̀rọ̀ èmi ò ní parọ́ mọ́ yẹn kí n fẹ́ fi rọ́ọ̀ṣì òótọ́ ni tó bá dẹ̀ jẹ́ kó tọ́ èèyàn ń ṣe pé èèyàn búlì tàbí pé èèyàn rárá àbò àwọn àti Ẹlẹ́gùṣì of Ẹ̀gúsíland àwọn náà baálẹ̀ ló máa ń jẹ nígbà tí ọ́fíìsì tẹ̀ ní sálọ́ fi wọ́n sọ wọ́n dọba baálẹ̀ lọ́ máa ń jẹ baálẹ̀ ni wọ́n ọ́fíìsì tẹ̀ ní àwọn náà bọ́ìsì bàbá Tinubu ni wọ́n gbogbo àwọn bọ́ìsì gbogbo àwọn tí bàbá Tinubu bá ti rí lò ó máa ń ṣe dáadáa fún wọn a máa fowó dí wọn lẹ́nu a máa fi kò dí wọn lẹ́nu a máa foyè dí wọn lẹ́nu a máa fi gbogbo ẹ̀ dí wọn lẹ́nu ní bàbá Tinubu àwọn olórí burúkú kan tó wọ́n máa ń lo yìí wọ́n sọ pé bàbá Tinubu ó gbá àwọn Yorùbá ó gbé wọn sí kábínẹ̀tì Yorùbá ní lágbájá Yorùbá ní tàbí títorí tó bá fà ní tara titi wọn ni bá fà ní bàbá Tinubu ni bẹ́ẹ̀ nítorí àbíṣọ̀ kan léyìn ni àbíṣọ̀ president 2027 kan léyìn bàbá Tinubu kò ń ṣe pé bí àtòrí ti tàwọn ọmọ ìlú náà kí ló kàn wá pẹ̀lú yẹn àti lẹ́yìn bàbá Tinubu ti máa ń ṣe tó bá súnmọ́ bàbá Tinubu tó máa rí lò ló máa gbádùn ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó máa gbádùn bàbá Tinubu tó bá súnmọ́ pé kọ́mọ̀ ìpè àwọn máa ní ìdí lọ́jọ́ iwájú so ṣe ọdún mélòó la fẹ́ máa ṣe yẹn dà ọdún mélòó la fẹ́ máa ṣe yẹn dà irọ́ no Ọlọ́run ò dá wa fún yà àwọn náà ní láì fa láti ní so a máa gbẹ̀tọ̀ wa àsìkò tá a máa gbẹ̀tọ̀ wa lélẹ̀ so ọdún bíi tí mo bọ̀rọ̀ lọ ni pé Ọọ̀ni of Ifẹ̀ ò lè gbèjà wa láyé Ọ̀yọ́ mandate we shall trust we shall stand ni bàbá Tinubu lọ́mọ wà lẹ́yìn wọn
so ẹ jẹ́ ká ní ká dìde ká gbára wa sílẹ̀ wọn ò lè gbèjà wa láíláí ọdún fífò lè gbá lára àwọn bọ́ọ̀sì àbá Tinubu wọn ò lè gbèjà wa láíláí so òun ni Ẹlẹ́gùṣì ọ̀fẹ́ Ẹ̀gúsí náà sọ pé ẹ tí yóò bàbá lọ Èkó ní tẹ̀lé wọn and so fucking what Èkó ní tẹ̀lé wọn irọ́ ló pa ọ lè dictate fáwọn ará Èkó sáwọn ará Èkó sọ bẹ́ẹ̀ ni Ẹlẹ́gùṣì ọ̀fẹ́ Ẹ̀gúsí náà kí ni kọ́tẹ́ ti ṣe kábíyèsí o mo yíká ọ̀tún mo yíká òsì wọ́n ti fi ń jẹ kábíyèsí balẹ̀ ni wọ́n ti fi ń jẹ kábíyèsí àrọ́gbọ́n dá sí Ọlọ́run sáyẹ̀nsì náà ni kábíyèsí o mo yíká ọ̀tún mo yíká òsì o adéwọ̀gbẹ́nu Ẹlẹ́gùṣì ọ̀fẹ́ Ẹ̀gúsí ni mo sọ yẹn ẹ sọ pé tí o bàbá lọ Èkó ní tẹ̀lé wọn lọ Èkó ń lọ o torí ẹ̀yin nìkan kọ́lẹ̀ di Èkó mú bẹ́ẹ̀ ni àwọn ọmọ Èkó nọ́rọ̀ ọ̀nẹ́nu ọ̀rọ̀ ẹ jẹ́ káwọn fara wọn sọ pé àwọn tẹ̀lé yóò bá lọ ẹ̀kọ́ lẹ́ máa sọ bẹ́ẹ̀ ná ẹ̀ lè torí pé bí ọba tí ò ṣe dáadáa fún ọmọ ìlú ẹ̀ láfẹ́ máa dictate fáwọn ọmọ ìlú ẹ̀ kó jọ́nà gbà fún múrí ni gbà fún gbàdá tẹ bá ṣe dáadáa fáwọn tẹjọba lé lórí wọn tẹ̀lé yín pé yes àwọn olọ́nà ẹ̀kọ́ lẹ́ máa sọ̀rọ̀ yẹn fún wọn o bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n ni òfìfẹ́ náà sọ pé Yorùbá ò ṣe é gbèjà àti tó lọ àní nǹkan ogun ta lè fi jà àní kò gbà mí lẹ́nu láti sọ pé káwọ́ọ̀dù ni ọ̀rọ̀ káwọ́ọ̀dù ni ẹ̀ kò gbà mí lẹ́nu láti sọ bẹ́ẹ̀ o àní nǹkan ogun mi ti báwo Ọlọ́run á wà lẹ́yìn wa náà dandan ní ká jagun ni kí ló fẹ́ fogun tó wáyé pẹ́ support wa ni ọ̀nà òfìfẹ́ tó wáyé pẹ́ support wa ni kí ló fẹ́ fa ogun nínú pé a fẹ́ lọ àlọ òyìnbó kì í ṣe nǹkan kó máa expire bẹ́ẹ̀ ni tó yìnbó bá ṣe nǹkan tẹ bá rẹ ọmọ akọ expiring date sí lára òyìnbó tó so wá pọ̀ ní 1914 tó amalgamate wa wọ́n ti sọ bẹ́ẹ̀ pé tá bá gbọ́ 100 years pé a lè lọ wọ́n náà tó bá kọ́ni ọ́fíì klọ́ọ̀sì sí pé tá bá gbọ́ 100 years pé a lè lọ ìbágbéwò rẹ̀ pọ̀ ìbágbéwò wọ̀ tó wọ̀ kí ló dé àṣewá ní lọ ìbágbéwò wọ̀ I live in denial ní ànífẹ́ ara wa mọ́ ó ti sún wa náà a ti expire 100 years pé 2014 ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ká máa lọ bàbá Tinubu lọ ní 1997 tí bàbá Tinubu sọ pé I don't believe in one Nigeria nítorí bàbá Tinubu rí nígbà ìtọ́sọ́ pé àwọn ò believe nínú one Nigeria òun làwọn náà rí ní ìsìta sọ pé I believe nínú one Nigeria náà nígbà tó wọn wá tẹ ìkúdà kan àwọn sọ pé àwọn believe nínú one Nigeria irọ́ o kò jọ o ó ti fà wá à ń lọ tó ra ti expire Nigeria ti expire extra time là ń lò kí ló dé ẹ jẹ́ ká máa lọ náà ọ̀nkẹ́rán mẹ́rin kó kàn pa ẹ jẹ́ máa lọ ẹ ṣe yàkà báyìí náà bámúbámú ni mo yó ẹ mọ̀ pé bí n pọ̀ ọmọ ẹnìkan kan kí ló dé kí ló dé yẹ ká máa lọ o tẹ bá ní ká máa lọ lẹ́lọ à lọ lélẹ̀ bẹ́ẹ̀ ni ẹ tó bá lè sọ pé àní gba Yorùbá lè sàn lójú òun a máa gbà lẹ́yìn ẹ̀yìn kí ló dé ìkànnì ẹ̀yìn àgbàgbà lẹ̀ Yorùbá ìkànnì ẹni báwo Fúlàní ṣe ń pa àwọn ọmọ Yorùbá wọ́n ń pa àwọn ọmọ Yorùbá wọ́n fi báwo ni ìyàn ṣe ní mú wọ́n bá kí sọ pé tí wọ́n máa fi di 2027 pé ìyàn máa mú ní nílẹ̀ Yorùbá ìyàn ṣe ní mú ní ilẹ̀ Yorùbá nígbà tó yẹ pé àwọn ẹni ẹlẹ́ni wọ́n á lọ yáwó lápò owó wa lọ yáwó ní báńkì káàkiri wọn á fi dá oko Fúlàní adébẹ mi àwọn fídíò yẹn wà nínú nǹkan mọ́nú fóònù tó wà nínú gbogbo fóònù tó wà wájú mi nínú ọmọ tí wa organize láàárọ̀ ìṣá ọmọ pé kí n tó jáde pé kí n ṣe program nínú wa organize. àwọn ní ẹlẹ́ni tó wà nínú oko wọn lọ yá owó bẹ́ẹ̀ fún oníṣẹ́ kò sí company kankan ní Nàìjíríà mọ́ náà gbogbo ṣé Nàìjíríà ní company máa wá tí ò sí security ní company máa sẹ́kọ̀ ń wá ó máa dá company àbí àbí gbogbo etí àwọn èèyàn lágbàáyé wọn ọmọ ẹgbẹ́ terrorist náà aláàbò ní Nàìjíríà ni ṣé ìyàwó rẹ ni ẹ̀yin politician yìí bẹ̀rẹ̀ ìyàgbá ẹ má bínú ẹ̀ ìyàwó ìfẹ́ ṣépè ẹ bá dẹ̀ ìyàwó rẹ̀ náà nìyẹn kí ló dé ṣé ní company máa wá síbẹ̀ yẹn àwọn boys wa kàn fẹsẹ̀ ní káàkiri wọ́n fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ni kò síṣẹ́ kò sówó kò síná kò sómi títí ò dáa kò sépo kò sí nǹkan kan ẹkọ̀ jẹ́ kí láì fún kó wá useless graduate àjáde tán kò ní síṣẹ́ fún wọn àwọn ọmọ tí dẹ̀ wà lóyìnbó yẹn ralé fún wọn bàbá Tinubu gbogbo àwọn ọmọ tó wà ní lóyìnbó lè ralé fún Amẹ́ríkà lè ralé fún ẹni tó mẹ́ta ni Ṣèyí Tinubu lọ ra ní UK tó lọ ra ilé 11 million pounds ìyá ọmọdún mélòó ni Ṣèyí Tinubu iṣẹ́ wo ló ti ṣe ìgbésí ayé kìdẹ́ ṣe lẹ́kọ̀ọ́ tó kọ́kọ́ máa rà nìyẹn kí ló dé ìkà níyìn ni ẹ fi kan kẹ́kọ̀ọ́ náà ṣáwọn òṣọmọ ni ṣáwọn ọ̀ràn mi òṣọmọ ni ìkà ní bàbá Tinubu ẹ wo ọwọ́ ta wà yá ojú ẹ̀jẹ̀ la ojú gáàsà la fẹ́ gbé jáde o bẹ́ẹ̀ ni tọ́lá la ń kan gáàsà wa kí ló dé ọ̀nkẹ́rán mẹ́rin kó kàn padà ẹ já máa lọ o ẹ já máa lọ o coward lẹ́yìn bàbá yìí coward ní Ọlọ́run coward ní ẹ kàn ń dì wá lọ́wọ́ mú ni àwọn ọ̀rọ̀ mi àdàkọ Fúlàní wọ́n lọ fi oko wọ́n lọ fi màálù wọn wọ́n fi jẹ oko wọn ẹ̀yin bàbá ìjẹ́ ìdí wà lọ́wọ́ mú ẹni ká máa sọ̀rọ̀ kí ló dé ọdún mẹ́ta fẹ́ ṣe ògbélé ìdá ìka níyìn o ẹ máa mú wa lọ́wọ́ dání fún Fúlàní torí politics tẹ̀ ń ṣe gbogbo nǹkan lẹ fi ṣe politics kí ló dé àwọn là nígbà fún bàbá yìí ìran ni àwọn là nígbà fún bàbá yìí o bẹ́ẹ̀ ni àwọn là nígbà o ẹ jẹ́ ká jáde tán o ẹ ká jáde tán o àwọn báyìí ò ṣe bámú ni mo yóò lọ̀rọ̀ ẹ má ká gbà fún àwọn bàbá yìí o.
kí ló dé wọ́n máa pe nàìjíríà ní giant of Africa rọ̀ wò ni giant ò ṣe giant kankan Burkina Faso ti gbà lọ́wọ́ yín giant of Africa bò yín giant of Africa bò níṣẹ́ lélẹ́ ayé yín padà sẹ́yìn bí máṣínì aláfọwọ́ yìí ẹ ti ya wèrè gbogbo àwọn àgbàyà àwọn àgbà rádaràda àgbà òṣì àgbà òfò àgbà kàtọ́yàn àwọn àgbà tí ò tó lé ó bá gbàlagbà lójú ọ̀nà ní kò yẹ lọ́gbọ́n ó mọ̀ bómùgọ̀ ló bá dàgbà ní ó lọ ọ̀rọ̀ yẹn bàbá yìí ẹ má bínú sí bá bu yín bẹ́ẹ̀ ni ẹ ti sáfẹ́ ni ọ̀rọ̀ ẹnu mi ò ní pa mí mi ní tẹnu pé bí ọwọ́ bẹ́ẹ̀ ni kí ló dé ẹ ṣe yàkà báyìí ná bí nàìjíríà ṣe ń lọ gbogbo ọlọ́mọ kan tó ṣẹlẹ̀ nàìjíríà wọ́n lè ṣe bí pé àwọn ò rí ṣáwọn yẹn lọ máa ń máa pè ní bàbá ṣáwọn yẹn tí ò náà núyàn àwọn bàbá tí ò náà núyàn tó náà nú ran wọn ẹ wọ́n mọ Burkina Faso Ibrahim Traoré yẹn ní omi ìwà organize láàárọ̀ yìí ní bàbá jáde ó dúró tán fún rẹ̀ ní wọ́n ti fẹ́ pa bí i like 16 times báyìí lọ́ ti fẹ́ pa ni ó dúró tán fún rẹ̀ bẹ́ẹ̀ ni ó ní kóhun jà fún lu òun kóhun kú síbẹ̀ ó sọ ju kóhun jẹ́ coward kóhun kú lọ coward lẹ́yìn bàbá yìí ojo ní ìkànnì tẹnu yín nìkan lẹ mọ̀ yín bàbá yìí a máa gba ilẹ̀ wa o ṣẹ̀dẹ̀ rí ẹ̀yin bàbá tí ẹ̀ bá support wa ní ọwọ́ tí ara ń kan gáàsì bàbá yìí tí ojú ń pọn ọmọ Yorùbá báyìí ẹ̀yin bàbá tí ẹ̀ bá support wa tá bá gbalẹ̀ Yorùbá yìí tán ẹ wo ìrandíran yóò lè gbèrè mọ́ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ẹ máa wà bí aláìsí nígbà tí jẹ gbogbo ayé àwọn ọmọ yín ẹ ti jẹ́ máa yé bẹ́ẹ̀ ni ẹ̀yin bàbá yìí ìgbà kan ojú làwọn mọ̀ rẹ̀ o àti ìrì kankan nínú yín báyìí nísìn àti yàtọ̀ sí Professor Banji Akíntóyè pẹ̀lú àwọn tó jẹ́ cabinet wọn tó wà ń bẹ̀ àwọn tó ń ṣe títí wa àdèmọ̀ àwọn tó yẹ pé irọ́ ni ọ̀tẹ̀ ni bẹ́ẹ̀ ni wo táwọn wà parò bí kò kú ní orí ẹyẹ ni ò pẹyẹ àmọ́ àwọn tó jẹ́ pé wọ́n ṣe wà yẹn bí kọ́rí sí Sunday Igboho Ọlọ́run dẹ̀ ní kò ní fi wọ́n lé yín lọ́wọ́ ẹ bàbá kàyí ìka ní ẹ wo a máa gbé náà wojú yín ni bẹ́ẹ̀ ni a máa gbé iná wojú yín ni bàbá yìí bẹ́ẹ̀ ni kò sí mọ́ respect yín mọ́ respect yín mọ́ bẹ́ẹ̀ ni tá a bá gbalẹ̀ wa tán respect yín bẹ́ẹ̀ ni a máa gbọ́mọlúàbí àwọn tàwa a máa gbọ́mọlúàbí aṣẹ́gbẹ́ kan ni bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n nífẹ̀ẹ́ wa ẹjọ́ tó lọ́run kò sí kú tó máa pa àgbà táni bá ọkọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ mi ò mọ̀ wé pa àbí àlódẹ̀ máa ń fẹ́ wù mí pa bí mo bá ṣàfihàn kò sí tẹ́lẹ̀ ṣe fún wa kò sí kú tó máa pa àgbà táni bá ṣàpolo àbágo lórí ẹ̀ anyway ẹ ṣàtìmọ̀ ohun tí mo fẹ́ sọ ẹ bá mi tọ́ pọ̀ mi yé mi kò sí tẹ́lẹ̀ ṣe fún wa ẹ lọ jókòó yín jẹ́jà rẹ̀ bàbá yìí fúngbà díẹ̀ ni ìgbà díẹ̀ báyìí ló kù fún yín ẹ jẹ́ máa jẹ́ ogun kan tó bá fẹ́ jẹ báyìí o bàbá Tinubu ẹ tún lọ sí World Bank IMF ẹ tún máa lọ jáwé ẹ lọ máa jẹ́ àwọn tẹ́fẹ́ jẹ báyìí torí pé ẹ tẹ́fẹ́ jẹ ẹ náà ẹ kú ti náwó ọ̀hún náwó lọ́rùn bó lẹ́ ń kó lọ ẹ ti náwó ọ̀hún tó lówó ẹ fẹ́ ra ogun Nàìjíríà pa ni ẹ lè lọ́ra Nàìjíríà o àwọn òṣèlú Nàìjíríà yọ ọmọ Yorùbá làwa o ẹ lè lọ́ra ìbọ̀tẹ́ ẹ lè rí Yorùbá yìí rà o kí ló dé ìkànnì ẹ̀yin rán mi ẹ jẹ́ kí n play voice note fún yín kẹ́ gbọ́ jáde kíkà láwọn bàbá ta nídìí ìkànnì wọn Ọlọ́run ọ̀rọ̀ fún yín. àkó ọjọ́ yìí mo ní kí n sáré sọ̀rọ̀ sí abẹ́ fídíò tí mo wọlé ṣẹ́rí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa revolution tá a bá ń sọ̀rọ̀ nípa revolution kò sí fún revolution kì í ṣe bread and butter kò ń ṣe wàrà tó yín ni o revolution kọ́ nìyẹn nǹkan tá à ń pè ní revolution àwọn tó dá ń tọ́ àwọn tí wọ́n ṣe tán tí wọ́n kọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn ló ń jà fún revolution so revolution sí fún àwọn olè kókó fà á títí àwọn tí nǹkan tètè máa ń sùn àwọn tí ò ní àápọn àwọn tí ò níyàn àwọn ọ̀lẹ afàjò revolution sí gbogbo wọn àwọn èèyàn tó ní àápọn tí wọ́n ṣe tán tí wọ́n dúró gidigba àwọn ni ó máa ń jà fún àwọn ló máa ń wúlò àsìkò ìyẹn ni àyípadà gbà ọ̀tún mo mú àwọn ìròyìn yìí mi ò fẹ́ kó máa di wá létí because ibìkan ni iná ti máa ń ràn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Burkina Faso èmi ò fẹ́ máa fi di wá létí mo fẹ́ ká máa gbọ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa náà lè gbáradì ká sì lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí ojú gbogbo wa lè là sí òtítọ́ reality nǹkan gbogbo nǹkan kan tí ó ń lọ ní àgbáyé ìròyìn yìí ó jẹ́ ìròyìn tí kò dùn mọ́ wa nù nítorí pé gbogbo wa náà là ń gbọ́ ìró nǹkan ayọ̀ tó ń lọ ní orílẹ̀-èdè Burkina Faso bí ààrẹ orílẹ̀-èdè
Burkina Faso bó ṣe ń ṣe iṣẹ́ àkànṣe, bó ṣe ń tọ́lù yẹn ṣe, bó ṣe ń ṣe gbogbo ọ̀tún, bó ṣe ń ṣe gbogbo sí, bó ṣe gba ìṣàkóso ìṣèjọba orílẹ̀-èdè Burkina Faso kúrò lọ́wọ́ àwọn amúnisìn France. Nínú ọ̀rọ̀ tí mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá tí ẹ ò bá gbàgbé, mo ní ìròyìn kan jáde níbi tí àwọn kan ń ṣèwọ́de ní France pé àwọn òyìnbó ni mo tiẹ̀ kọ́kọ́ rí yẹn, ṣùgbọ́n mo ti wá rí ti àwọn Áfíríkà gangan, so tí ó jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Burkina Faso yẹn náà, wọ́n wá ń ṣèwọ́de ní France pé kí ààrẹ Burkina Faso kó kọ̀wé kó fipò ẹ̀ lẹ̀. Fídíò kan náà jáde ní ọ̀sẹ̀ tó kọjá, mo kọ́kọ́ gbọ́ ní ohùn, ṣùgbọ́n mo rí fídíò yẹn gangan, èyí túmọ̀ sí pé kò ń ṣèròyìn irọ́, níbi tí Amẹ́ríkà, orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ pé ààrẹ orílẹ̀-èdè Burkina Faso Ibrahim Traoré ó ń rú òfin ní ti gold tí ó jẹ gàba sórí ẹ̀, wípé ó fẹ́ máa fi kó ọlá yẹn jọ fúnra ẹ̀ ni, ṣùgbọ́n a rí i pé irọ́ ni gbogbo yẹn. Tí a ò bá sì gbàgbé, gbogbo wa náà la máa gbọ́ pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ó fi ìwé pé kó wá sí White House, ó sì kọ ìpè yẹn. Ààrẹ orílẹ̀-èdè France náà ó sa gbogbo ipá pé káwọn sá lè parí ìjà, kí àwọn bẹ̀rẹ̀ sí tó máa jẹ gàba lórí nǹkan ìní àlùmọ́ọ́nì ti orílẹ̀-èdè Burkina Faso, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ibrahim Traoré kò fún ẹnì kọ̀ọ̀kan wọn láyè, ìyẹn ni àwọn Western kò fún wọn láyè rárá láti rọ́wọ́ mú. So ní ọ̀sẹ̀ láìpẹ́ yìí náà, a mú wá fún wa pé wọ́n àtàkì, wọ́n gbìyànjú láti assassinate ẹ̀, tó máa jẹ́ ìgbà ogún tí wọ́n gbìyànjú láti assassinate ẹ̀, 20 attempts tí wọ́n ti gbìyànjú láti assassinate ẹ̀. Ìtàn ṣe last yìí ló wá àkàrà wá tú sépo gan, táwa rí i pé àṣírí yẹn tú, wọ́n sì mú gbogbo àwọn tó ṣe yẹn, kódà tí wọ́n fún ẹni tí ó jẹ́ bodyguard tí ó close mọ́ Ibrahim Traoré ní $5 million, ṣùgbọ́n kò fi yẹn kó fi dalẹ̀ ọ̀gá ẹ̀, ó tó tú àṣírí àwọn yẹn, wọ́n sì rí wọn mú. Ṣùgbọ́n nítorí ààbò gbogbo àgbáyé, wọn ò sọ orúkọ ẹnìkan, because àṣírí gbogbo àwọn tó ṣiṣẹ́ yẹn ti tú sí Ibrahim Traoré lọ́wọ́, ó sì ti mọ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀. Now, ìròyìn eléyìí tó wá ń ṣẹlẹ̀ ń sìn ni wípé wọ́n àtàkì orílẹ̀-èdè Burkina Faso lọ́wọ́lọ́wọ́ báyìí, nígbà táwọn Western yìí, àwọn amúnisìn òyìnbó wọ̀nyí tí wọ́n ti sa gbogbo ipá wọn, tí wọn ò ríbi lọ, tí wọn ò rí ọ̀nà bọ́n ṣe lè mú Ibrahim Traoré, nítorí gbogbo nǹkan tí Ibrahim Traoré ń ṣe yẹn, ó ti gba oúnjẹ kúrò lẹ́nu wọn. Nǹkan táwọn òyìnbó yìí sì fi ń ṣagbára, ọ̀dọ̀ wa náà ti mú. Òyìnbó wọn máa sọ pé gold, wọ́n máa sọ gold, 99% tí gbogbo gold tí gbogbo àgbáyé tí wọ́n fi ń ṣakọ, Áfíríkà lọ̀pọ̀ ti ń kúrò, Áfíríkà ọ̀pọ̀ ti ń kúrò, ẹ̀rí ń sìn. So tí gbogbo Áfíríkà bá sọ pé àwọn pàṣẹ lé gold tàwọn, ẹ mọ̀ pé kò ságbára kan lọ́wọ́ wọn mọ́ ni, kò ságbára kan lọ́wọ́ wọn mọ́ ni. So gbogbo nǹkan yẹn ló fà á tí nǹkankan náà, orílẹ̀-èdè Ghana náà ti sọ nǹkan tí ààrẹ orílẹ̀-èdè Burkina Faso ti ṣe, orílẹ̀-èdè Ghana ti ṣe, Mali ti ṣe, Niger ti ṣe, àwọn ti pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe àwọn nǹkan yẹn lọ. So wọ́n ti wá rí i pé bí àwọn ò bá tètè bà nǹkan tí Ibrahim Traoré ń ṣe jẹ́, káwọn tètè já okùn ẹ̀mí ẹ̀, bí wọ́n ṣe já okùn ẹ̀mí Gaddafi. Mo rántí nígbà Gaddafi, ìròyìn ìròyìn àwọn oníròyìn ni mo ṣì ń gbọ́ nígbà tí Gaddafi, mi ì gbọ́ nǹkan rere sára Gaddafi. Ìgbà tí Gaddafi ṣẹ̀ṣẹ̀ wá kú ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ ojúlówó ìròyìn nǹkan tí Gaddafi jà fún. Gbogbo ìgbà yẹn tá a bá gbọ́ ròyìn nípa Gaddafi lórí àwọn rédíò tán ti pollute yẹn, tán ti bàjẹ́ yẹn, nǹkan tẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ ni pé Gaddafi èèyàn bí ni, èèyàn burúkú ni, because wọ́n máa ń try láti lo àwọn òpópó ìkànnì tán fi máa ń bá àwọn aráàlú sọ̀rọ̀ yẹn, láti máa fi páàsì fake information nípa àwọn tí ó ń jà fún òmìnira wa. Tán bá sì ti páàsì yẹn ni gbogbo wa máa gbọ́, tá a máa sọ pé nǹkan báyìí náà sọ fún lágbájá ṣe, àní wá mọ̀ pé ẹni tí lágbájá ń jà torí ẹ̀, àwọn tó ń jà torí ẹ̀, àwọn èèyàn ẹ̀ ni, àwọn èèyàn ẹ̀ gan wọn tún ní wá láìkí ẹni tó ń jà torí ẹ̀.
so wọ́n try láti blackmail Ibrahim Traore through gold yẹn ìyẹn ní Amẹ́ríkà àti àwọn ìyẹn náà fẹ́ fi mú ṣùgbọ́n wọ́n rí i pé yẹn náà ò ṣiṣẹ́ because báwọn bọ́ nǹkan tó ń sọ kò ní proof tí wọ́n bá ní ó ti sọ gold di personal kí ni ilé mélòó ló ti kọ́ fúnra mọ́tò mélòó ni Ibrahim Traore gbogbo nǹkan tó ń fi gold yẹn Burkina Faso ṣe ó wà ní orílẹ̀-èdè Burkina Faso ẹ ti rí ń sìn so wọ́n try láti blackmail ni láti mú wálẹ̀ by all means nítorí yẹn ìròyìn tí mo gbé wọlé pé wọ́n ti lọ sanwó fáwọn àwọn jihadis àwọn agbésùmọ̀mí jihadis àwọn tó jẹ́ pé káwọn máa dà lúrú káàkiri ìyẹn ní iṣẹ́ tiwọn láyé àwọn ò ráyè eré wá ayé ìbínà wà so wọ́n ti lọ gbó fáwọn jihadis láti máa lọ attack orílẹ̀-èdè Burkina Faso so kí wọ́n sì rí i dájú pé wọ́n dájú ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè Traore ẹni tá a sọ pé ẹ gbọ́gbọ́ àwọn nǹkan tó ti ṣe màá ka àwọn nǹkan díẹ̀ fún wa náà àwọn nǹkan tí Ibrahim Traore ti ṣe nínú iṣẹ́ ìṣèjọba Ibrahim Traore iléeṣẹ́ onírúurú ló ti kọ́ iléeṣẹ́ cement iléeṣẹ́ tomato iléeṣẹ́ ibi tó ń fọ epo iléeṣẹ́ ibi tó ń ṣe ọṣẹ iléeṣẹ́ ibi tó ń ṣe àwọn ọtí iléeṣẹ́ ibi tó ń ṣe gbogbo nǹkan èlò aṣọ onírúurú orílẹ̀-èdè Burkina Faso nínú ìṣèjọba ó pàṣẹ pé àwọn ọmọléèwé àti àwọn adájọ́ kan má tún máa lo fìlà àwọn òyìnbó yẹn mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí lo èyí tó ń ṣe ní orílẹ̀-èdè Burkina Faso nínú ìṣèjọba ààrẹ yìí náà ló ti ṣe àṣeyọrí nípa sísan owó oṣù fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ yunifásitì owó tó tó 100,000 sefa ní oṣooṣù tó bá ti tọ́mọ ẹ bá ti gba admission sí yunifásitì ó ti máa gba owó oṣù yẹn títí ìgbà tó máa fi kàwé tó máa fi ríṣẹ́ kan tó dáwọ́ owó yẹn dúró ó ti ń kọ́ estate ilé ọ̀fẹ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Burkina Faso ó ti ń kọ́ estate iṣẹ́ àgbẹ̀ lóríṣiríṣi gbogbo nǹkan tó ń ṣe nǹkan tó ń fowó góòlù yẹn ni ká wá sọ pé irú ẹ̀ nìyẹn o ni àwọn kan wá ń sọ pé kó fi orí àlẹ́ fa alẹ́ nǹkan tí mo fi wá ń sọ gbogbo tí mo fi ń sọ̀rọ̀ ibẹ̀ yẹn ni mò ń lọ kan wá sọ pé kí irú ẹ̀ nìyẹn kó forí àlẹ́ fa alẹ́ káàárẹ̀ wọn tó ń gbógun tí irú ẹ̀ nìyẹn now ó yẹ kó wá yé ẹnìkọ̀ọ̀kan yín pé nǹkan tá à ń pè ní revolution ó yé ẹnìkọ̀ọ̀kan wá so kó yé ẹnìkọ̀ọ̀kan wá pé nǹkan tá à ń pè ní revolution ó ń ṣe nǹkan kékeré so tá a bá sọ pé àwọn kan wà tí wọ́n dúró tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè tẹ́ ẹ wà nú ẹ̀ kó dáa tí wọ́n jẹ́ enemy tó jẹ́ pé wọ́n dúró digbí ni pé no àwọn ilé wọn gbọ́dọ̀ rújú ráàyè ayé wọn tẹ́lómi bá ń ṣe làláì àwọn òyìnbó wọn mẹ́nìkan wọn sọ ọwọ́ ẹnìkan mú àwọn òyìnbó yẹn ti advance ju gbogbo ranu yẹn lọ wọn ò ṣe kínní irọ́ ni gbogbo yẹn o àwọn òyìnbó advance lè ní through Africa ni so wọn sì lè jẹ́ ká Africa bọ́ kúrò lọ́wọ́ wọn because ọjọ́ tí Africa bá ti ríra tí a gba àyè wa padà àwọn òyìnbó yẹn wọ́n lọ nìyẹn kò sí nǹkan tó ń fẹ́ fi ṣagbára mọ́ because 90% gbogbo nǹkan tó ń fi ń ṣọ̀rọ̀ láyé ọ̀dọ̀ wa náà ti wá mú ọ̀fẹ́ ni wọ́n sì fi mú ẹ ti rí ń sìn so òun nìyẹn wọ́n ti àtàkì àdúgbò kan ní orílẹ̀-èdè Burkina Faso tí wọ́n sì ṣe àwọn ènìyàn léṣe wọ́n pa àwọn èèyàn kan náà ń sìn ṣùgbọ́n ìròyìn yìí fi ń tó wa létí pé nǹkan ò tí ì ṣe ààrẹ orílẹ̀-èdè Burkina Faso Ibrahim Traore ó wà níbi tí ààbò nípọn now ẹ ti rí ń sìn ẹ rí ń sìn so nǹkan tó ń dára lọ yẹn àwọn ọ̀tá western àwọn òyìnbó amúnisìn France tí wọn ò fẹ́ kàn án bọ́ àwọn nìyẹn iṣẹ́ wọn nìyẹn ṣẹbẹ́tìrì báwo ní Nàìjíríà ń bí táwa dà ń bí àwa ò tiẹ̀ tí ì bọ́ Nàìjíríà ò tí ì bọ́ ọwọ́ amúnisìn ní Nàìjíríà ṣì wà ọwọ́ amúnisìn ní Nàìjíríà ṣì wà now ó dìgbà táwa bá tiẹ̀ kọ́kọ́ jà tá a gbára wa lọ́wọ́ àwọn amúnisìn abẹ́lé ń bí láṣẹ máa wá jára wa gbà lọ́wọ́ àwọn amúnisìn ta because amúnisìn abẹ́lé ló múnisìn lábẹ́ amúnisìn ta láti ta so bó ṣe rí nìyẹn so tá a bá ń sọ nǹkan ní revolution and Ibrahim Traore ti sọ pé ìjà yìí òun máa jà á ẹ̀mí tòun lè lọ sí òun ò kọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn tòun wọn ò tún ṣerú mọ́ ní orílẹ̀-èdè Burkina Faso ìbẹ́ ti rí ń sìn so revolution kò ń ṣe bread and butter fún gbogbo ẹ̀yin kan tó ẹ máa ń ní lọ́kàn yìí pé nípa ká máa rẹ́rìn-ín ká mú ní sùúrù ká ṣe pẹ̀lẹ́ nípa yẹn ni ìlú fi máa dáa ẹ máa ṣe sùúrù yẹn títí wọnú sàárè ẹ máa ṣe pẹ̀lẹ́ yẹn títí dọjọ́ òkú ni that is it nothing kankan ò lè change tí ò bá sí ìgbódòrógún pé ó tó gẹ́
kò sí bẹ́ni tó mú yín sì ṣe fẹ́ fi yín lẹ̀ ẹ ráwọn tó tún gba tán gba ara wọn lẹ̀ ẹ rí bí wọ́n tún ṣe gbógun tì wọ́n wọ́n ń lo àwọn ọ̀tá alé wọ́n fi ń gbógun tì wọ́n wọ́n tún ń lo àwọn ọ̀tá àta wọ́n fi ń gbógun tì wọ́n ibẹ̀ tí rí ń sìn kókó kan ni o nǹkan tó bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Burkina Faso yìí ibẹ̀ ó lè jẹ́ nǹkan yẹn ló máa padà fa ogun àgbáyé kẹta tí ó máa nípọn gan-an ni because à ń sọ pé revolution fẹ́ bẹ̀rẹ̀ ibìkan ló ti máa sá because èmi tó mò ń sọ fọ́pọ̀ àwọn èèyàn mo ní Ibrahim Traoré tí nǹkan bá ṣe Ibrahim Traoré bó ṣe wà yẹn gbogbo àwọn western yẹn kò ní rí bó ṣe rí tẹ́lẹ̀ o kò ní jọ bíi ti Gaddafi because gbogbo Áfíríkà Ibrahim Traoré ti la gbogbo Áfíríkà lójú àwa gan Nàìjíríà tá a wà ń bí tí a ti ìgbà òmìnira tó tà sí ní àwọn amúnisìn tán mú àwa sí bí àwọn bíi Tinubu tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn amúnisìn ni wọ́n máa pa kúbẹ́kúbẹ́ káàkiri àwa gan aláìkí Ibrahim Traoré ju àwọn tó ní gan lọ ní South Africa bákan náà because mo máa ń lọ sórí social media dáadáa mo máa ń rí báwọn yìí rẹ nìkan bá a ṣe sọ pé èèyàn burú bá a ṣe sọ pé aburú Nàìjíríà tó yìí mi rí any negative comment tí àwọn èèyàn sábà máa ń comment pé Ibrahim Traoré èèyàn mi rí any negative comment everybody ló ń credit Ibrahim Traoré ní gbogbo Africa yìí kódà àwọn òyìnbó kan nú àwọn western yẹn wọ́n tún credit ẹ̀ pé no eléyìí nìkan ní Africa tí ọpọlọ ẹ̀ pé ní leader láfíríkà tọpọlọ ẹ̀ pé ṣé bẹ́ẹ̀ ti rí gbogbo àwọn kan yẹn so tẹ́lẹ̀ ìgbà tó ń pa Gaddafi irọ́ tó ń pa fún wa ní pé Gaddafi ò dáa Gaddafi ó ń ṣe nǹkan tí ò dáa irọ́ tó ń pa fún wa ń gbà yẹn ni but nísìnyí a ti wà ní ayé digital nǹkan ò sí lébùkún gbogbo alámọ̀ nǹkan tí Ibrahim Traoré so wọ́n lè blackmail yìí so nǹkan tó fẹ́ wá lò ní terrorist láti fi torment ìjọba ẹ̀ báwọn kan ṣe lọ báwọn ẹgbẹ́ òṣèlú kan ṣe lọ háyà àwọn terrorist àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó wà lórí àlefansin àwọn ló lọ háyà àwọn terrorist Boko Haram tán kó wá sí Nàìjíríà láti fi da ìjọba Goodluck run ìgbà tí wọ́n ti kó o dé náà láti 20 tí wọ́n fi dàjọba Goodluck run ìgbà tó di 2015 wọ́n fò sóde kó tó di 2015 ni wọ́n ti ń kéde káàkiri pé ẹ jọ̀wọ́ o ìlú le o kò sí security o insecurity ni wọ́n fi lé Jonathan kúrò lórí oyè tí Buhari fi débẹ̀ since tí Buhari sì ti débẹ̀ insecurity yẹn náà ló ń continue because àwọn jàgùdà pálí tán lọ háyà yìí pé kí wọ́n máa wá pa àwọn èèyàn nínú ìjọba Goodluck táwọn APC lọ rent àwọn tó kó àwọn ìjọ tán dá APC lẹ̀ táwọn jàgùdà pálí tán lọ rent tán kó wá sí Nàìjíríà pé kí wọ́n máa da àlàáfíà ìlú láàmú kí wọ́n máa pa àwọn èèyàn tán fi lọ kó àwọn Chibok girls nígbà yẹn tán fi life àwọn generation tí wọ́n wúlò fún ọjọ́ ọ̀la yìí tán fi play politics láti lè fi gba ipò. ìgbà tán play politics yẹn tán rí iṣẹ́ tí wọ́n títí Buhari débẹ̀ àtìgbà Buhari náà insecurity tí àwọn APC fi campaign ní 2015 ṣé wọ́n ti rí iṣẹ́ because àwọn tí wọ́n lọ háyà irú àwọn jihadis tí wọ́n rán lọ sí orílẹ̀-èdè Burkina Faso yìí náà ni àwọn jihadis yẹn irú wọn náà ẹ̀ka wọn náà ni ti Boko Haram so ẹ̀ka wọn náà ti gbúdú ti Boko Haram náà ń sìn ẹ wá rí pé àwọn terrorists yẹn ń sìn bí wọ́n ṣe ń pa náà kan nìkan bí náà kan bá ṣe ń pa báyìí nìkan tún tàn mo ti gbọ́ pé terrorists kan ti tún dìde ń sìn àwọn Mahmuda kan ni wọ́n ń pè Mahmuda ní Nàìjíríà yìí náà ni níbi ọ̀sẹ̀ tó kọjá ìjẹta àbí jẹrin ni àwọn yẹn tún bẹ̀rẹ̀ sí ṣọjẹ́ tán ń pa àwọn yẹn káàkiri Mahmuda terrorists tán ń pa àwọn yẹn náà ìgbà tán lọ bá gbogbo nǹkan yẹn tẹ́ gbà wọ́n dé agreement àwọn yẹn ṣeṣẹ́ yẹn tán wọn tún lọ mọ́ because nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ gan ò fẹ́ láti máa join Boko Haram but wọ́n fi heavy salary ni wọ́n fi tàn wọ́n nígbà yẹn àwọn ọ̀dọ́ tí wọ́n fi Boko Haram tàn ẹlòmíì ṣì ń gba almost 800,000 naira per month for you people who agree láti máa bá wọn kàjẹ́ sílẹ̀ káàkiri 800,000 naira so many Boko Haram àwọn tó fàwọnú kínní yẹn ẹlòmíì wọnú ẹ̀ wílé ẹlòmíì wà tó jẹ́ pé ìyà owó ló jẹ́ bó ṣe rìn mọ́ àwọn dáǹgì tó ń ṣe kínní yẹn nǹkan tó ń introduce ẹ̀ sí nìyẹn báwọn tó ń introduce àwọn èèyàn sí àti ṣe oògùn owó lé báwọn gan ṣe ń operate bí wọ́n ṣe operate nìyẹn tó ń fi kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sínú iṣẹ́ burúkú yẹn ní north
ìgbà yẹn náà àwọn lówó ogbó kan náà wọ́n wà náà àwọn tó ń export ìbọn àwọn car àwọn everything tí àwọn Boko Haram ń lò wọ́n export ẹ̀ ní wọ́n export ẹ̀ gba ẹnu bọ́dà ẹnu orí ilẹ̀ bọ́dà orí ilẹ̀ ló ń gbà kọjá tí wọ́n ń kó bọ̀ kọjá báyìí tí wọ́n ń kó gbogbo ẹ̀ kọjá báyìí táwọn custom tí wọ́n mẹ́nu mọ́ lórí ẹ̀ gbogbo nǹkan táwọn Boko Haram ń lò ó ń gba òfurufú wá ó ń gba orí ilẹ̀ wá ni gbogbo àwọn government of gbogbo àwọn tó láwọn pẹ̀lú ní government ń sìn wọ́n mọ̀ sí bí ó ṣe dé Nàìjíríà lóyún tó túmọ̀ sí pé àwọn nǹkan tá à ń pè ní terrorist yẹn kò kí ń dèlú láì jẹ́ kí ọwọ́ ẹni àwọn leader wà nù ẹ̀ òun ní àsọtẹ́lẹ̀ tí Babangida àbí ọ̀rọ̀ tí Babangida náà tó Abacha sọ yẹn pé tí terrorist bá wà ní orí ilẹ̀ kan tó lu 24 hours ìjọba àlú yẹn mọ̀ sí òun ló fi jẹ́ òtítọ́ tẹ́bẹ̀ rí so bó ṣe rí nìyẹn now ẹ ti wá rí nsìn láti já kórílẹ̀-èdè tó lè dá dúró àwa ọmọ Yorùbá mo ń bá sọ̀rọ̀ ṣẹ́rí gbogbo ẹ̀yin kan tí wọ́n bá ń sọ̀rọ̀ tí ẹ máa sọ pé àfi kinní kan mo mú ọ̀rọ̀ ilé wa láti fi jẹ́ kó yé yín Burkina Faso tí gbogbo wa rò pé wọ́n ti ṣe kinní ojú ìjà ni wọ́n wà báyìí because wọ́n ń bá àwọn tí alágbára jà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣó bá jẹ́yìn ni ṣé ẹ̀ ti ní jọ̀gọ́nù ẹ̀yin ọmọ Odùduwà ó lé kókó fà á tiẹ́tiẹ́ tí ẹ fẹ́ jọ bàbá ńlá yín tó jẹ́ akin tó jẹ́ akin revolution is not bread and butter it's not àwàdà kẹ́ríkẹ́rí it's not joking kò ń ṣe joke kò ń ṣọ̀rọ̀ pé ká jókòó ní ká máa sọ̀rọ̀ ẹnu lásán nǹkan kékeré kọ́ o so everybody prepare yourself nǹkan kan máa ṣẹlẹ̀ ṣá náà because àsìkò revolution la wà revolution kò sí ṣe nǹkan tá à ń gbà pé mo ní kí n mú kinní ìwà ni kí n fi sọ̀rọ̀ fún wa ni pé revolution is not bread and butter orúkọ mi ní Kẹ́hìndé Ojúgbélé Jonathan ìfitónilétí táwọn kọ́ọ̀tù ń gbé jáde màá farabalẹ̀ ṣàlàyé ẹ̀ fún wa lọ́la àti àwọn ìròyìn míì tó jẹ́ ìròyìn ní tipa ẹ̀ máa gbé gbogbo wọn wọlé fún wa màá ṣàlàyé lé wọn lórí ní ọ̀la kọ́lọ̀ ń ṣọ́ wa ju ọ̀la lọ eré o. kódà bàbá wa kan tiẹ̀ tún sọ̀rọ̀ ó ní ẹjọ́ revolution kì í ṣe bread and butter. ẹ gbà wá. kọ́mẹ̀ntì yìí ó pa mí lẹ́rìn so mo sì fẹ́ tàn ìmọ́lẹ̀ kan sí ẹni tó fi pa mí ni pé ní Nàìjíríà tá a wà yìí ẹnìkan ò lè join ẹ̀yà mi tí ó jà fún òmìnira Nàìjíríà níbi tí wọ́n ti corrupt Nàìjíríà dé ò lè join àmì láti fi jà fún òmìnira Nàìjíríà a lè sọ tó bá jẹ́ àmì kan wà tí wọ́n dúró pé ká jà fún ilẹ̀ Odùduwà tó sì jẹ́ kó ń ṣe pé bóyá ẹgbẹ́ àwọn ọlọ́dàlẹ̀ kan ni wọ́n dúró déédéé èèyàn lè join ìyẹn tó bá jẹ́ orílẹ̀-èdè Burkina Faso yẹn ni mo wà nsìn fúnra mi ni màá fi inú fẹ́ dọ̀fíra mi lẹ̀ fún ṣe àmì because màá ti ṣe tán mo pé mo ready láti fight afẹ́ fight fún kínní once and for all so tó bá jẹ́ pé àwọn kan la fẹ́ jà fún á sì gba nǹkan yẹn so ṣùgbọ́n Nàìjíríà táwa wà yìí èèyàn ò lè join Nàìjíríà àmì láti fi fight fún freedom Nàìjíríà ìṣòro Nàìjíríà tóbi ó fẹ̀ ó kẹnu gbogbo àwọn sójà Nàìjíríà wọ́n fi wọ́n ta géèmù ni they are just using their life to play politics to play their selfish interest ni wọ́n fi life àwọn ọmọ ọlọ́mọ play. Commander wọ́n ní phone number Boko Haram wọ́n ní phone number àwọn terrorists wọ́n wá darí àwọn ọmọ ọlọ́mọ sórí pápá pé wọ́n ti gba bíbá ẹ gba bíbá wọ́n á lọ waste life wọn because wọ́n jọ ń jẹun níbi àpàlọ́ ní nínú irú country bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn tó wà nípò ipò tó ń darí ìlú àti àwọn ọ̀tá tí wọ́n ń pa àwọn èèyàn tó ń darí wọ́n jọ ń tọwọ́ bọ àwo kan náà tó ń jọ ń jẹun ẹni tó lọ ń join àmì ní orílẹ̀-èdè bẹ́ẹ̀ ó kàn tiẹ̀ lọ ń gbéra ẹlẹ̀ láti máa fira ìṣètùtù ni ètùtù nǹkan tí ò rí díẹ̀ because ètùtù nǹkan táwọn ń ṣe àwọn nìkan ló yé iye àwọn èèyàn tó ń gbẹ̀mí ẹ̀ Nàìjíríà àwọn ló mọ nǹkan tó ń fi lọ ń gbà tí ráǹkì tó ń fi ń gbà nú ẹgbẹ́ burúkú tó ń kóra wọn sí tí wọ́n rí ìgbà ó pé tó ń sì continue láti máa wéètì
many life of innocent people lọ. Mo fídíò kan rọ̀ lẹ́yìn níbi tí àwọn kí náà ti ń pè àwọn àgbésùmọ̀mí terrorist tán ti lọ ṣiṣẹ́ níbì kan. Àwọn àmì wọ́n ń gbéra àti máa pursue wọn lọ. Commander pè wọ́n pé kán má pursue wọn, kán jáde kán padà ìgbà tán ti kúrò ńbẹ̀ kán padà. Ibẹ̀ gbọ́. Ìròyìn kan náà jáde níjẹta yẹn ló tiẹ̀ useless iṣẹ́ sójà pátápátá iṣẹ́ àmì kò yàn ṣe Nàìjíríà. Wọ́n sọ pé àwọn dáríjì àwọn Boko Haram tó mo ti gbàgbé yẹn wọ́n lé ní 100 o àbí mo ti gbàgbé àwọn Boko Haram wọ́n dáríjì Boko Haram wọ́n tó fún ẹnì kọ̀ọ̀kan wọn ní 100,000 pẹ̀lú bag of rice wọ́n tó wá recruit wọn sínú iṣẹ́ sójà repentance Boko Haram nínú sójà. Àwọn yẹn lẹ́jọ́ fẹ́ máa lọ gbé ẹni tó bá lóun fẹ́ lọ bá ṣe àmì àwọn yẹn lọ́jọ́. Òun ni àwọn Indigo àwọn Igbo wọ́n sọ pé àwọn ọ̀dọ́ Igbo wọn ò gbàṣẹ àmì mọ́. Wọ́n wá lọ ń bẹ̀ wọ́n pé kán wá join àmì kán máa join àmì. Wọ́n sọ ní gbogbo ìwọ ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ètò òbí tẹ́ ẹ bá ní ọmọ kan ẹ má jẹ́ kó join àmì Nàìjíríà mọ́. Ẹ má waste life àwọn ọmọ yín kan tó bá lóun fẹ́ lọ join iṣẹ́ àmì Nàìjíríà ẹ sọ fún un pé nǹkan tójú ẹ̀ bá ti rí kó faramọ́. Tójú ẹ̀ bá ti rí kó ṣe kí ni kó faramọ́. Ẹ̀yin gẹ́gẹ́ sí ọjọ́ tó bá ti lóun ti lọ join ní kẹ́ ẹ ti mọ́kàn kúrò lára ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tẹ́ ẹ ní. Ẹ gbọ́kàn kúrò lára ẹ̀ because àmì iṣẹ́ sójà Nàìjíríà wọ́n ti sọ di ìdàkudà. Gbogbo àwọn commander brigade àwọn yẹn wọ́n ti gbà bọ̀dẹ̀ pátá. Tí ẹnìkan bá wà ní tó jẹ́ ọ̀dọ́ tó ń ṣiṣẹ́ tó dá pé tó ń ṣe nǹkan kan tó ń ṣiṣẹ́ wọ́n máa set up fún ni wọ́n pàdánù. Ẹ bẹ́ẹ̀ rí ọmọbìnrin kan tí ó máa ń tó ti nú àwọn sójà tí wọ́n pa lẹ́kọ̀ọ́ ní ọdún díẹ̀ sẹ́yìn tí ìṣe 2023 ní àbí 2023 ní 2024. Ọmọbìnrin yẹn òun nìkan ti ń control fighter jet tó fi ń pa àwọn Boko Haram. Àìmọye operation ló ti ṣe nítorí pé ọmọ yẹn ó jáfáfá. Nǹkan tó sì ń ṣe ó ń takoṣẹ́ tí àwọn commander àti àwọn olórí àwọn terrorist ń fẹ́. Wọ́n set up fún ọmọ Yorùbá ni wọ́n waste life ẹ̀ dànù. That is it. Èmi ò lè advise ẹnìkan kó join Nigeria sójà. Gbogbo èmi orúkọ mi ní Kẹ́hìndé Ojúbílẹ̀ Jonathan. I can't advise anybody to join Nigeria sójà right now because wọ́n fi ń play politics ni. I will recruit 50 million youth to sójà. Ìgbà tó ti mọ̀ pé insecurity lòun fẹ́ wá pòpò lòun làwọn ti dálẹ̀. Kí ni wọ́n recruit 50 million youth láti ṣe sójà? Ṣé 50 million youth ló fẹ́ sọ ètò ọrọ̀ ajé dọ̀tun àbí ṣóun ló fẹ́ gbé orílẹ̀-èdè lọ lókè? Mali military nǹkan tí ó máa wùyàn láti ṣe ni tí orílẹ̀-èdè bá wà láàyè tó tọ́. Ẹ wo Burkina Faso ń sìn, a ní kí n jọmọ orílẹ̀-èdè Burkina Faso fúnra mi ni màá fẹ́ láti ṣiṣẹ́ sójà because mo ti mọ̀ pé iṣẹ́ yìí o mo mọ nǹkan tí mò ń jà torí ẹ̀, mi ò jà torí nǹkan tí mi ò mọ̀ díẹ̀. Bẹ́ẹ̀ tí ní Nàìjíríà ń sìn you join sójà, ìjà tó fẹ́ máa jà bandits, terrorists, different type of terrorists, kidnapper, sójà lẹ́kẹ̀ẹ́ sójà nìkan ṣo inside one country ni o kò ń ṣe other country. Àwọn sójà orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé wọ́n lọ ń háyà wọn ni wọn ò rógùn kan tán fi wọ́n jà. Wọ́n máa ń lọ ń háyà wọn ni. For example sìn Benin Republic àwọn èèyàn wọn gan sàtì ẹ̀wà mi. Ogun wo ló wà ní Benin Republic tí ìbá ṣe bíi pé àwọn Boko Haram yẹn ń jáwọ́ bì kan ní orílẹ̀-èdè Benin Republic lọ́wọ́ báyìí. Sójà Benin Republic sójà wọn lógun kan tán ń jà lábẹ́ ilé. Tí ogun kan bá wà níbì kan ni wọ́n á tún wá háyà wọn ni wọ́n máa ń pè yẹn ní mission. Wọ́n á lọ mission. Normally ní orílẹ̀-èdè tálàáfíà ìjọba sójà mission náà máa ń lọ. Àwọn orílẹ̀-èdè báyìí kò sálàáfíà ń bẹ̀ wọ́n á tún wá yá wọn. Wọ́n á tún fi pa owó wọlé sápò ìjọba orílẹ̀-èdè ni. Kò ń ṣe èyí tí wọ́n da orílẹ̀-èdè Nàìjíríà rú. Ajínigbé ń ṣe tiẹ̀, kidnapper ń ṣe tiẹ̀, bandit ń ṣe tiẹ̀, Fúlàní darandaran àti ẹ̀mí yìí tá a fẹ́ mú àmùdá kan ti tó dìde ń sìn. Ṣé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni màá advise ẹnìkan? Tí kú bá ń wù ẹnìkan láti kú, ọkọ sẹ́nu fún trailer kó waste ara ẹ̀ dànù. Ìyẹn máa fast ju pé kó o lọ gbàtà àbọ̀n Boko Haram kó fi waste life ara. So Yorùbá youth energy tó fẹ́ lọ lò láti máa lọ fi fight nínú Nàìjíríà mi yẹn keep it because you will soon fight for the freedom of this Yorùbá nation.
You will soon fight for it. And when time come, ìgbà tí àsìkò yẹn bá ti dé, get ready to fight for it. Freedom for Oduduwa, only the best freedom. Tí wọ́n ṣe rí gbogbo we fight for Nigeria yẹn, kákàntì ẹ̀ máa sọ ni. Kò tí Nigeria ò tí ṣetán because it is already divided. North are saying their own, South are saying their own, ẹnìkankan ló ń sọ tiẹ̀. We are not unite before, we are not unite because marriage àpàpàǹdodo ni wọ́n ṣe fún wa. 3 years náà, ojúgbélẹ̀ ni. A máa rí ibi tí gbogbo ẹ̀ máa já sí. Bó ṣe ń lọ yìí, aṣọ ò ní bọ́ ọmọ yẹn mọ́ létà. Ọmọ yẹn máa rí owó ọjà. Divided náà ló máa yanjú ìṣòro Nàìjíríà. Don't join army o. If you want to join army, join freedom fighter for Yoruba nation. Join freedom fighter for Yoruba nation. But do Nigeria army, that place, another thing. Nǹkan míì ni o, entirely tó jẹ́ pé àwọn ọ̀dọ́ tó láwọn lọ ń gbaṣẹ́ sójà, àánú wọn ń ṣe mí. Ẹ̀kan tí ẹ ń lọ kán waste life fún yín dànù. Iṣẹ́ sójà tẹ́ máa gbà, wọn á lọ kó yín, wọn á fi ń ṣe training ọjọ́ mẹ́ta kan, wọn á ní kẹ́ wá lọ pàdé àwọn tó ti ń ta ìbọn, tán fi ń pààyàn láti donkey sọ láti àìmọye ọdún. Ẹ̀kan tí ẹ máa lọ, wọ́n máa waste life fún yín dànù. Ẹlòmíì ò ní bímọ, kò ní ṣe nǹkan kan lọ́jọ́ iṣẹ́ sójà. Àwọn Boko Haram á gbẹ̀mí ẹ̀. Àrùn tìran kò ní nǹkan tó wọ́n fẹ́ máa fi tọ́ka sí. Mo ní kí n ṣàlàyé díẹ̀ sórí orí kọ́mẹ̀ntì yín ni o. Mr. Korede, Ọlọ́run akúkú àgbà wá. ṣe rí láti fi kín ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. I see very many people they talk say this one, that one. Even soldier, other rank like me, they criticize, say wetin I talk no good. Why I go cause CDS? See, if una no know, make una know. Some people don't already know where did they go. Some people never know where did they go. That is why I say this life, plenty of us will still be a fool. Plenty will still be a fool. I don't already know say they will come carry me. So no be today. I don't know. But wait till they pay me with even the other rank like me back. Go 44, go see how many soldiers injured. Where they say, now then they treat themselves with their money, where government no they do anything. Where they from get the injury? But if person they talk now, wait till I no fit open mouth talk. Person don't come talk for now, they talk. No, I no still forget to those people where they injured, where they can now soldier like us, now them be. Now soldier like us, now them be. If you ever think say this talk when I talk now, one can bad thing, no worry, that will happen to them will happen to you. Go Kaduna or may go 7 days. May you see how many soldiers we get injured since 2021. They still dey there till today. And now then they still they treat themselves with their money. And no plenty people, no be one, no be two. We be saying now then they treat themselves with their money. Okay, no be from the military, then they get the injury. I been at their papa house 9 day, 9 injury go meet them. I been at for their papa house then day 9 might go meet them. No be from this country 9 they say they want defend where they get that injury. Why government can't pay them? Why government no fit treat them? Person get injury for this country, government no fit treat them. Any other than go see this video, we talk, say everything that they talk na nonsense. You shall never better for that person. Even you will say you go soon retire for this work, and we don't have plan for you. If you don't know, may you know. They don't get plan for us, we be other rank. Bros, go 44. If you don't get mind, you go cry. Go 70. If you don't get mind, you go cry. Okay, those who are not be human be born them. Now from 3 they for command them back. Because all of us know be life now we get. Go down 44, go count the amount of soldiers we did there. You go know, say this pain when they pay me like this, no be ordinary pain. Say no be person born them, no be person picking them be, no be person papa them be, no be person father and them be, but no be person husband. No, I like clear. It clear. Una remember, say what happen to first person go happen to second person. Now so it be. Now Monday morning, now I do this one again. Make una don't come carry me, una come carry me. I don't already know where una go carry me go, bro. So I know the fear because if una still kill me, you go still sweet me. Say I talk, I know day for the people who say una they do that bad thing. Yes. If CDS where they talk say in good, say in talk say in good, all those soldiers where they there, why you not tell government, make government do better thing for them? Now to just go snap pictures, snap all those ones they say you don't heal. Then get person where they say he did there, now no get leg, no get hand, and he's still there. Despite like that, now still they carry money, they treat himself. He still they carry money, they treat himself.
When they talk, say they go dismiss you. You know be soldier, you know be this one. I gotta go for dismiss than for me to get that injury to treat myself for this country. Yes, I gotta dey dismiss than for me to take this system, deal with that kind of injury, make I just treat myself. You know, say this life, some people they fear where to go kill them. Some people know they fear where to go kill them. Because me, I believe, say, even the person who go give order, say, kill that boy, one day, one time, he too go test that dead. So I'm not scared. Plenty of my mates don't die. Now me better pass them. Plenty of my mates, they injured today. They still they pray for government to look their side. If no be person to come outside and talk, who be the big man for this country? We go say one come fight for that rank. Who be the big man for this military? We go say he go fight for that rank. Who be that person? But now that useless mentality where they impact in our brain, now still they make us still they fool ourselves. You they fear that you don't need problem, and they fear that I don't need problem. That is now waiting make this country still the inside problem with that. If the country like make it by that will not concern me. But you see, my fellow friendly forces will be saying that they enjoy. Now they treat themselves with their money. That's why I say government no they pay anything. That one pay me. If I because of that one leave this job, you know worry me at all, I swear. You don't worry me at all. You don't worry me. If I say you ever worry me, I lie for you. Even today like this, if I close my eye, may I not open them again. I still thank God. I don't talk with it in my mind. Yes. And anybody who will see this video, who will see that boy they talk nonsense, I leave you with waiting I believe. If na nonsense now they talk, I they pray for the day where we say better injure. Go meet you, where you go meet those people for 44. They will tell you welcome. You go know the kind of pain where people they face for this country. Where we say other rank no fit talk. Person go suffer for this work for 35 years. Nothing for you. You go suffer from day 1 to 35 years. Nothing for you as the other rank. You go suffer finish. No wahala now. It clear. Sherry, ẹ̀yin sójà wa, ẹ̀yin police wa, gbogbo ẹ̀yin tó bá rán wá yín DSS, Sherry, ìyà ń jẹ yín náà. Anyway, àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ìrìnàjò dìndín. Ẹ má wá bá wa o. Ẹ má mú kankan náà ọmọ Yorùbá tá bá ń ṣe rálì o. Ẹ má drop ọmọ Yorùbá kankan o. Ẹ má ṣe kíní ẹ̀ fún ọmọ Yorùbá kankan o. Iṣẹ́ yín lẹ̀ ń ṣe o. Tó bá ní kẹ́ jáde, ẹ jáde kẹ́ wá protect wa ni o. Ẹ wá guide wa ni o. Ẹ má wá ṣe kíní yẹn fún wa o. Ẹ má wá ṣe kíní yẹn fún ogun àsọtẹ́lẹ̀ kí n parọ́ o. Torí ìyà ń jẹ yín náà. Owó ilé fi ra uniform ẹ̀yin ọlọ́pàá. Owó ilé fi ra uniform. Salary tó ń fún yín kò 100,000. Ìyà ń jẹ yín náà. Afẹ́gbẹ́ ẹ̀yin náà wà lára àwọn tá fẹ́ gbà sílẹ̀ o. Ẹ má wá ṣe kíní yẹn fún wa o. Èèyàn dẹ̀ ń gbòmìnira nírọ̀rùn. Òmìnira ò ń ṣe Christmas gift o. Òmìnira ò ń ṣe bread and butter bí bọ̀dá mi yẹn ṣe sọ o. Òmìnira ò ń ṣe bread and butter o. Ohun tí Nigeria government tó wá bá wa gbé tá bá jáde, ibẹ̀ la máa fi mọ bí tá à ń lọ o. Bóyá jẹ́jẹ́lì ni o, bóyá M1 ni o. Àwọn ò tí mọ̀ báyìí o. But àwa fẹ́ jáde nídàájọ́ ọmọlúwàbí ni o. Gbogbo ètò ó kù sọ́wọ́ Ọlọ́run pẹ̀lú bí Nigeria government wọ́n bá ṣe wá. Ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin fans mi ẹ ṣé gan. Oníyan ẹ ṣé, ọlọ́kà ẹ ṣé, ẹ̀yin tẹ́ bá mi jẹ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ẹ̀kọ́ ìbínú. Ànípàdé ayọ̀, happy Sunday, ẹ ṣé gan. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà.
tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.